Ẹ káalẹ́ ẹ̀yin ọmọ Yorùbá nation. Ẹ káalẹ́ sà, ẹ káalẹ́ mọ́, ẹ káalẹ́ àwọn àbúrò mi, ẹ káalẹ́ àwọn ọmọ mi, ẹ káalẹ́ gbogbo ilé, ẹ káalẹ́ Yorùbá púpọ̀. Ẹ̀yin ọmọ Yorùbá, mo rí nǹkan tí Ọláyọmí Kóìkì tán sọ lọ́sàn-án yìí. Wọ́n sọ̀rọ̀ nípa àwọn tó ń fẹ́ dìde èdè Yorùbá nation. Gẹ́gẹ́ bí ọgbọ́n ti ọmọdé tèmi àti ilé ti àgbàlagbà tèmi, mo fẹ́ fi dá yín lójú pé wọ́n ní many were called but few were chosen. Wọ́n ní gbogbo wa ni wọ́n pè, ṣùgbọ́n àwọn tí wọ́n máa jẹ́ ìpè yẹn wọn ò ní pọ̀ dáadáa. Àwọn olóyìnbó náà tún sọ̀rọ̀ lórí Shakespeare tó sọ pé cowards die several times before their death, but the valiant never die but once. I repeat, cowards die several times before their death, but the valiant never die but once. Wọ́n ní ọjọ́ kan lọmọ ọkùnrin akíkanjú máa kú. Ẹni tó bá ṣojo ṣe àbá. Àwa Yorùbá tá à ń sọ̀rọ̀, tá a bá ti ṣojo, ó mì pé ẹ̀yin fúnra ara yín lè dìlé movement, ẹ̀yin gangan lè dìlé movement. Tí ọkàn yín bá ti wà tẹ́ ẹ̀ ṣojo, ṣe sọ pé ẹ nígbàgbọ́, ẹ ní faith, you are not a doubting Thomas. Pé kí nìyà ṣe é ṣe bẹ́ẹ̀ ṣe rí yẹn, àrọ̀ mọ́ á jẹ́ bẹ́ẹ̀, á rí bẹ́ẹ̀, á ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀. Agbára Olúwa, agbára àwọn alálẹ̀ Yorùbá àbísí. Now, Ọláyọmí Kóìkì sọ̀rọ̀ nípa Dr. Akínwùmí Adésínà. Ó sọ gbogbo history life rẹ̀. Now, that is a Yorùbá guy, Adésínà. Tán ní bàbá ẹ̀ jẹ́ àgbẹ̀. Tó gba first class nínú agriculture. Wọ́n dẹ̀ sọ fún wa nílẹ̀ Yorùbá, ìwé kíkọ láìsí ọkọ́ àti àdá kò ì pé o. Iṣẹ́ àgbẹ̀, iṣẹ́ ilà wa, ẹni kò ṣiṣẹ́ á máa jalè. Now, nǹkan tí mi fẹ́ sọ ni pé that is a guy tí wọ́n bí sí Ìbàdàn pàápàá tó rí gbogbo iṣẹ́ ribiribi tí bàbá ọlọ́lá Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó ṣe ribiribi ní Western Nigeria. Nígbà táwọn wà ní kékeré, inú wọn máa ń dùn tá à ń lọ sí school ni, títí tá a fi dé secondary school tá a fi jáde. Èmi tí mo dúró yìí, àwọn tó jẹ́ Abẹ́òkúta Grammar School, àwọn lèmi dàgbà sí lọ́wọ́. Abẹ́òkúta Grammar School mo dàgbà sí lọ́wọ́. I worked with them from 1967 to 1970 kí n tó lọ join another company. Tí gbogbo wọn bá tù sí ọ́fíìsì wa báyìí, màá máa béèrè lọ́wọ́ wọn pé ṣé gbogbo àwọn ilé yìí ló ti lọ sílé òyìnbó? Wọ́n ní èmi náà bá wọn débẹ̀. I strive to work hard and save money and I came to England. Early 70s èmi ti dé England, mo ti dé London. Nǹkan tí mo fẹ́ bá sọ nílẹ̀ ni pé Akínwùmí Adésínà tẹ̀yìn rí yẹn tó jẹ́ Yorùbá tó ríṣẹ́ rẹ̀ ṣe ribiribi tí Western Nigeria gbé ṣe. Tẹ́ ẹ bá gbọ́ information tí Kóìkì sọ yẹn, information yẹn ti wáyé láti last year. Nígbà tí Ọbásanjọ́ sọ́pọ́ọ̀tì Òbí, nísìnyí Ọbásanjọ́ ti jẹ́tí sí Òbí. Ọbásanjọ́ náà gbéṣẹ́ yẹn fún lọ́wọ́ pé kó ṣiṣẹ́ Adésínà.
so òun lọ bá jọjọ múlẹ̀, òun lọ bá sọjọ́ lọ gbàgbó rárá tí ń pè ládàá látọ̀dọ̀ wọn Sọ́tánà Sókótó àbí Sètánà Sókótó tán ní after Tinubu 2027-31 òun náà máa pé kó wá jẹ pẹ́sidẹ̀ntì. Wọ́n ti gbé yẹn sílẹ̀ tẹ́ ẹ̀ bá tí gbọ́ ti gbọ́ sìn. Ìyẹn ló wà láyé sì pé Adésínà náà fẹ́ fà sílẹ̀ fún after Tinubu. Wẹ́dà Tinubu ó ti kú o àbí ó sì yè o àbí àti mọ nǹkan tó ṣẹlẹ̀ sí o àbí before now and 2031 bóyá ti lọ sí ọ̀rọ̀ alákejì àlè mọ̀. Nǹkan tó wà níbẹ̀ ni pé Adésínà náà fẹ́ fi sílẹ̀, òun náà fẹ́ group, òun náà fẹ́ make sure pé Yorùbá ò lọ. Yorùbá tẹ́ ń sọ pé kò tí ì tó, ó ti tó àsìkò, ó tó gẹ́ kí gbogbo wa lọ. Tí gbogbo wa bá dìde, a ju nǹkan tí Adésínà ń sọ, ọ̀rọ̀ tá à ń sọ, ìgbé tá à ń gbé, ariwo tá à ń pa, ó ti dé ọ̀dọ̀ international world. Ẹ̀yin ò mọ̀ pé gbogbo nǹkan tá à ń sọ òun ló ń kó bá wọn. Bí Boko Haram ṣe ń fi wọ́n ṣọṣẹ́ ní northern Nàìjíríà, Borno, Benue, Plateau, Zamfara, ìrìnà tó Kogi, Katsina, Sokoto, àwọn gangan yẹn àwọn ni Boko Haram. Ẹ̀gbọ́n méjì kan tán ní Sàtánà Sókótó lọ sí pẹ̀lú àwọn ti Borno tó sọ̀rọ̀ ńbẹ̀ tó sọ pé before 1914 ni Ọ̀yọ́ Ẹ̀bàrà ti wà, ní Yorùbá ti wà. So mo rò pé bóyá torí pé àwọn àdàgbà láti gbọ́ history yẹn àbí pé àwọn tó ń pè é sí wa tó ń gbọ́ stories yìí. There was Oyo Empire. Oyo Empire started from Oyo into Lagos, into Badagry, into Korea, Benin Republic, Ghana, Sierra Leone, Liberia, ibi tó fi dé Mali àti Gambia, Yorùbá ló máa ń ta ọjà ń bẹ̀ ni. So it's a transland trade. Wọ́n á fẹsẹ̀ rìn láti Ọ̀yọ́ títí dé Benin, títí dé Ghana, títí dé Sierra Leone, Liberia, Mali àti Gambia. Ẹ gbọ́ pé ìgbà tí wọ́n bá ń lọ sí Mecca láyé ìjọ́un, wọ́n á rìn láti gbogbo pé wọ́n á stop ní South Sudan. Àwọn Yorùbá tó lọ sí Mecca tí owó wọn ti tán kán tó padà láti Mecca tán fẹsẹ̀ rìn tán wọlé, wọn ò dúró ní Northern Sudan, wọ́n wá sí bàtà ọjà ní South Sudan tí wọ́n máa fi lówó, wọ́n máa jèrè ọjà tó máa bọ̀ nílé. Wọ́n lè lọ ọdún méjì nígbà ọdún mẹ́ta ọdún márùn-ún kan tó padà nígbà yẹn. Ẹ gbọ́ pé wọ́n pe àwọn kan ní Ìjẹ̀bú Òde tí wọ́n sọ pé bàbá yẹn ó máa ń lọ láti Ìjẹ̀bú Òde lọ sí northern Nigeria láti kó màálù àti àgbò tó fi ń ṣe léyà tó máa kó wá látọ̀. Wọ́n á fẹsẹ̀ rìn bí oṣù mẹ́ta. Everybody tó bá fẹ́ ra màálù wọ́n á kó fún wọn, wọ́n á lọ north, wọ́n á padà. Tí wọ́n bá ń bọ̀ wọ́n á máa ta àwọn ẹran àgbo wọn, ẹran kúrù, àgbò tó dáa tí wọ́n máa fi ṣe léyà, wọ́n á ṣe, wọ́n á mú wá. Náà kì í ṣe pé gbogbo eléyìí ni gbogbo Yorùbá ò mọ̀. We are traders all over the whole of Africa. Nǹkan tẹ̀mí kan sọ ni pé Adésínà náà fẹ́ gbélé fún ìṣe. Òun náà fẹ́ kó jẹ president after Tinubu.
so that wọ́n á lè preserve nǹkan tí King Charles tí wọ́n ti ra Nàìjíríà. Nígbà yẹn Royal Niger Company náà pè, Royal Niger yẹn náà tà fún British government 850,000 náà tà the whole of Nigeria and the people and the resources tó wà lórí Nigeria is their trademark. Therefore àwọn náà ṣe ń pàṣẹ lórí ẹ̀ láti 1960 tí kò kì í sọ fún yín pé wọ́n fún yín bẹ́ẹ̀ wọ́n fún yín ní dispensation kan. You are not independent. You are what we call pseudo quasi democracy náà fún yín. Bó ṣe wu àwọn olórí yín táwọn ti fi síbẹ̀ ní kán ṣe máa darí yín. Bẹ́ẹ̀ fẹ́ tẹ́ bá fẹ́ kẹ́ pa gbogbo wọn kò sí èyí tó kù wọ́n nú ẹ̀. Because when you have a property and you have a slave is your property, you can dispose of it, you can kill it, you can resell it. Even wọ́n lè tún ta lè yẹn fáwọn kan ní China, wọ́n gbowó lọ́wọ́ wọn, wọ́n ti ṣe fún Singapore, wọ́n ní ìsìn China territory. So gbogbo nǹkan tèmi kàn ń sọ bẹ́ẹ̀ ni pé tí ẹ̀yin ò bá ti gbára yín lẹ̀, wọ́n ní jàfojo, ojo ló máa jà fúnra ẹ̀. Ẹ̀yin lẹ máa dìde tẹ́ máa sọ pé ó tó gẹ́ ẹ̀ ṣe ní wọ́n Nàìjíríà. Mo tún fẹ́ rán yín létí Yorùbá is Nigeria. Anything tó bá ti kúrò ní Yorùbá tó ti kúrò ní Nàìjíríà, Nigeria is dead. Therefore Yorùbá is Nigeria, Nigeria is Yorùbá. Tẹ́yìn bá wo àwọn tó ń kóra wọn pé wọ́n ń ṣèjọba lórí wọ́n ń ṣe dáadáa. Rí wọn pé aṣọ Yorùbá náà wọ̀, oúnjẹ Yorùbá náà ń jẹ, gbogbo wọn náà fẹ́ kú sẹ́kọ̀ọ́. Ẹ̀yin ò gbọ́ sórí Bàkínsúwá ni Bàkínsúwá tó jẹ́ gómìnà Kano State between 78, 79 to 83. Tó jẹ́ pé láàárọ̀ lè máa gbọ́ helicopter kúkúkúkúkúkú wá lọ Kano, tó bá di ìrọ̀lẹ́ between 7 and 8:30 a ti padà wá láti síbi Marina ní government house ibẹ̀ lọ ń gbé, kò jìnnà sí Lẹ́jíkò fast. So gbogbo bẹ̀yẹ lè mímọ̀. Nigeria Port Authority tọ́sọ Nigeria is Lagos Port Authority. Àwọn tó ń ṣèjọba ń bẹ̀ ń gbà yẹn mọ̀ wọ́n, tẹ́lẹ̀ ti mọ̀ wọ́n o 1966 ló ti mọ̀ wọ́n. Báyọ̀ Kẹ́hìndé ni secretary of the Port Authority ń gbà yẹn. Ọmọ ìlú mi ni secretary ẹ̀. Mo mọ sórí ìṣe dáadáa. Therefore tí bá dìde kẹgbàá yín lẹ̀, international community gbogbo wọn ti ń gbọ́ yẹn. Èmi Trump sọ pé America first. Èwo láwọn ò lè sọ pé Yorùbá first? Why tá a lè sọ pé Yorùbá first? Why can I not be tribalistic pé Yorùbá lè ní, Yorùbá nìran mi, wọn ò dẹ̀ gbọ́dọ̀ jìyà? Ẹni tó fẹ́ gbà yín là, tó fẹ́ gbà yín lẹ̀ ló kó ẹrú. Dìde kẹ emulate ẹ̀, kẹ inspire ẹ̀, kẹ support ẹ̀. Sọ pé kìnnì kan ṣe bẹ́ẹ̀ yìí gbọ́ ńgbà tó ń sọ pé NINAS, ẹ bá gbọ́ Nigeria Indigenous National Association whatever, tí ìkan náà pè ní Nandi tó jẹ́ sẹ́kítì ìgbà yẹn, wọ́n fún lówó pé kó dìde ní gbogbo NINAS tí wọ́n fẹ́ gbàgbó bàbá Akíntóyè, ó sọ pé wọn ò gbà. Ìyẹn ni bàbá Akíntóyè fi yára pa láàrin NINAS. Ẹ bá ti gbọ́ gbogbo kìí yìí, I'm talking about in the last 6-7 years ló ti wà tí gbogbo ẹ̀ tí a ti ṣe gbogbo kìí yìí, ó yẹ kẹ́ gbogbo yìí kẹ́ mọ̀. Therefore èyí tí
Kóìkì gbé jáde tó sọ pé Adésínà ló fẹ́ gbúrò yes Adésínà ní Ọbásanjọ́ sọ́pọ́ọ̀tì ẹ̀dẹ̀ mọ̀ pé Ọbásanjọ́ pẹ̀lú igi wọ́rọ́kọ́ tó da iná rú ní Nàìjíríà òun náà ti gba ẹ̀gúnjẹ tẹ gbogbo ibi tó wà ní gbòòrò of Nàìjíríà náà ti pín ilẹ̀ tiẹ̀ fún wọ́n bá sọ fún mi pé wọ́n pín títí dé rí ìṣeyín tó gbogbo nǹkan tí wọ́n fẹ́ fi Adésínà ṣe ẹ̀yin dìde ẹgbàrá yín lẹ̀ tí èèyàn bá búlé yín ẹ̀yin náà dìde ẹ̀ búlé wọn padà you defend yourself orí ilẹ̀ wa ni wọ́n wá bá wa any right tí wọ́n ti débi síbẹ̀ yìí sì ń lọ 80 years ẹ̀yin tí wọ́n ti bí síbẹ̀ lé in the 20s Gen Z ẹ dìde kẹsàn wọ́n ti gbogbo nǹkan tí gbogbo wa fẹ́ ṣe ẹ bá jẹ́ kẹ́kọ̀ọ́ kan dẹ́rù báyìí ẹ jẹ́ ká dìde ká gba ilẹ̀ wa Kóìkì sọ lẹ́ẹ̀kan pé àwọn diaspora ló fẹ́ diaspora ní iṣẹ́ ṣe nígbà tí bàbá Awólọ́wọ̀ wà ní ìlú yìí we are talking about 1943 to 44 during the Second World War that is when bàbá Awólọ́wọ̀ came here and studied and went back within 9 years bàbá ti di premier of Western Nigeria bá a ṣe kọjú fún àwọn Fúlàní tó fẹ́ gbalẹ̀ wa ilẹ̀ ọlọ́ràá bẹ́ẹ̀ ni àwọn Ìgbò náà ti dìde tó tún fẹ́ gbalẹ̀ wa we are straddled in between two enemies. Tọ́wọ́n sọ pé ẹni tó bá ti di ìjọba bá ti bí sẹ́kọ̀ọ́ tó ti yẹ pé ó ti ṣe bí for 10 years á jẹ́ chief of Lagos. Àwọn wo ni wọ́n bí sí ìlú yìí tó jẹ́ pé àwọn ọmọ tá a bí tó jẹ́ citizen ẹ̀yin tẹ́ bá wá láti ilẹ̀ Nàìjà Áfíríkà tẹ́ wá sílùú ẹlòmíì 20 years 25 years kò tí ì gbàgbé ìbéèrè kò tẹ̀ tí ì ṣe. So àwọn Ìgbò wọ́n ti pòsì bíìlì yẹn sí National Assembly wọ́n ti ń dìbéètì ẹ̀dẹ̀ ń gbọ́ ẹ̀dẹ̀ jókòó àwọn Yorùbá tó wà ní House of Rep wọ́n ń gbọ́ wọn ò sọ kankan sí àwọn tó tún wá jẹ́ senator wọn ò sọ kankan sí gbogbo àwọn èèyàn wa tó wà bẹ́ẹ̀ they never spoke anything about Yorùbá nation torí pé wọ́n rí jẹ ń bẹ̀ ni ta ló ń jẹ lórí màdàrú tó rí fẹ́ kú síbẹ̀ ọ̀run títí Sàtàrà Òṣókó tó bá kú síbẹ̀ yẹn ìyẹn náà máa ṣíwọ́ ní gbogbo ìyẹn tẹ́yìn náà tẹ̀bí kan tó sọ pé òun ṣiṣẹ́ fún ọlọ́pàá pé tí wọn bá san gbogbo owó tí wọ́n jẹ òun gratuity sí wọn kóun máa jọ ní Boko Haram ẹ̀yin náà ṣe ìgbékúkẹ́ jọ ní Boko Haram anybody tẹ́ bá ti múnú wọn ẹ pẹ́ ẹ̀yẹ̀ dáhùn wọ́n ní kẹ́ máa pé màálù lọ́gbọ̀n àbí bọ̀dà ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ ìyá mi ẹ jí o rise up and defend your land nǹkan tí bàbá kí tóyè sọ ni your identity is your identity Yorùbá is your identity Yorùbá is your inheritance Yorùbá is your land therefore I hold all of you gbogbo nǹkan tí kò kì í sọ Àṣàkẹ́ TV sọ bàbá Èkìtì Ọmọlúkà Dr. Sabi Masbi Pavilion TV àájà arákùnrin ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbọ́ gbogbo nǹkan tó ń sọ ẹ jẹ́ ká rẹ̀ mú létí kan tí ọ̀gbẹ́ni Káyọ̀dé Ẹ̀mọ́lá tó ń sọ our deputy leader ẹ jọ̀ọ́ ẹ má bínú o all of you have to rise up now and defend your territory defend your land defend your inheritance defend your national resources tọ́lọ́run fún wa ojúgbó is our divine right is our God-given right tí wọ́n ti fún wa nílẹ̀ yẹn pé ilẹ̀ tí wọ́n sọ orí wa sí nìyẹn ẹ̀yin náà dìde kẹjà bí ológun ẹ má jẹ́ kí àjèjì kan wá àwọn ọmọ ìran kíran
wọ́n wá láti nowhere, they have no identity, they have no land anywhere, they are not part of Nigeria. Wọ́n dé, wọ́n kó bọ̀ fáwọn kan, wọ́n gbàgbọ́ lọ́wọ́ ẹ̀yin náà dẹ̀ jókòó. Ẹ gbàgbọ́ lọ́wọ́ wọn, ẹ gba ìjọ yẹn ká fi pa wọ́n dànù. Àwọn ọmọ Yorùbá tó jẹ́ army, tó jẹ́ ọlọ́pàá, tó jẹ́ navy, tó jẹ́ air force, tó jẹ́ civil service, tó jẹ́ pòpò, ẹ̀yin náà lọ gbára yín lẹ̀ torí tí yín la ṣe ń jà, because gbogbo yín náà ọmọ Yorùbá náà nìyí. Tí Tinubu ò bá fẹ́ ṣe kankan fún yín, ẹ fi Tinubu sílẹ̀, ẹ jẹ́ káwa gba wa lẹ̀. Tí wọ́n bá ní rálì ti dé, ẹ dìde fún rálì. Èyí tó máa lọ wá bá ṣe máa ṣe, èyí tí ẹ bá níbi tí wọ́n ti ń pe ibi tí wọ́n ń pe àwa. Ọmọkùnrin kékeré kan tó pe thunder, where are you? It is the time for you to come and strike and kill these people. Táwọn bá ń fò lójú ọ̀run, ẹ dá plane wọn já. Àbí kí ló ń ṣe Yorùbá? Kí ló dé? Ṣé gbogbo ariwo tí wọ́n ń pa yìí kò sẹ́ni kankan tó gbọ́ nù yín? Kò sẹ́ni kankan tó gbọ́. Ẹ gbọ́ ariwo pé Yorùbá fẹ́ lọ. Yorùbá is Nigeria. Nigeria is Yorùbá. When Yorùbá is gone, there is no Nigeria anymore. Gbogbo àwọn tó ń sọ pé Boko Haram, ìbẹ́ ìgbọ́ tó ń sọ pé Sátánà Sokoto, àsátà náà Sokoto, òun ni olórí tẹ́rọ́rìsì. Gbogbo wọn pátápátá tẹ́rọ́rìsì ni wọ́n. Wọ́n sọ ideology, wọ́n mọ ideology, wọ́n dà mọ́ religion, wọ́n kó mọ́ politics, wọ́n fẹ́ fi máa dà irú. Ẹ̀yin náà dẹ̀dẹ̀, wọ́n bá ti sọ pé kìíní kan, ẹ̀ sọ pé ẹ̀yin ni lágbájá, ẹ̀yin ni lágbájá. Who is Adesina, my friend? Adesina, my foot. Ọ̀tún fẹ́ gbogbo. Ṣùgbọ́n nígbà yìí, Ṣèyí Mákindé sọ pé òun fẹ́ jẹ president, we have the capacity. So, Adesina náà have the capacity láti jẹ president. Wọ́n ti ń gbó bẹ̀yìn. Wọ́n ní 25 years. Nigeria will be great. Nígbà wo ló fẹ́ great? Ẹ̀dá mi lóhùn, ẹni tó ti 40 kò great nígbà tó wà ní 30, ẹni tó ti 50 kò great nígbà tó wà ní 40, ẹni tó ti 60 Nàìjíríà ò great nígbà tó wà ní 50, ẹni tó ti 70 Nàìjíríà ò great nígbà tó ti wà ní 60, ẹni tó ti wà ní 80 kò great nígbà tó wà ní 70. Ìjọ wo ló fẹ́ great? Ìjọ tó bá ti wọ sàárè, gbogbo yín dẹ̀ dìde, ẹ̀dẹ̀ jókòó bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ ń wòye. Tí wọ́n bá sọ ẹlẹ́ẹ̀gbà, gbọ́, a ó bẹ ìjọba ẹ̀wẹ̀lẹ̀ fún ẹ̀wẹ̀lẹ̀ nígbà tí wọ́n bá ti torí àga, tí wọ́n ti gbé ṣáláńgá síbẹ̀. Tí ó bá kó sínú ilẹ̀ ni. Bí ilé ayé ṣe rí nìyẹn. Ẹ jọ̀ọ́ èèyàn ọmọ ìyá mi, ẹ dìde, ẹ ṣe bí olóògùn bí Ògúndé ṣe kọ́, ẹ jà fúnra yín. Ẹ má jẹ́ anybody máa dribble you in and out of your land. It's your inheritance, your land. Kò sẹ́ni kankan tó sọ pé kì í ṣe ilẹ̀ bàbá yín. Now, mo post fídíò kan tí Wọlé Ṣóyínká sọ ní àárọ̀ yìí. Gbogbo yín ẹ lọ wo gbogbo fídíò yẹn. Ẹ gbọ́ nǹkan tí bàbá yẹn sọ. Ẹ lọ gbọ́ nǹkan tí bàbá yẹn sọ. Tó sọ pé ìlú tó wá ti wà tán ti jẹ́ ọmọdé. These are the future of the nation. They have a right. International world have a right to protect them. Where there are bandits and terrorists and all these people tó ń gbé orí èèyàn, they have a duty to come in and safeguard that particular area. Especially in northern Nigeria, wọn bọ́ kankan. Ṣé ọmọ ìrankíran ọ̀yàn wọn wá ṣe ń kọ́ wọ́n ṣe ń ṣe ni? Ṣé ọ̀yàn lè rí ìlú? Wọ́n lè rú ìlú? Ṣèbí night marauders ni wọ́n pè wọ́n. Ẹ̀yin ò mọ nǹkan tó ń pè ní night marauders. Àwọn olè tó ń jà lóru. Tí wọ́n bá ti dé, wọ́n bá gbogbo ìlú tí wọ́n ti sá lọ. Láyé àtijọ́, àwọn ọdẹ kan ló máa ń ṣọ́ ní ìgbèríko. Tí wọ́n bá ti dé, wọ́n ti mọ bọ́n retí, wọ́n ti yánlẹ̀ fún wọn, wọ́n máa kú. Ẹ̀yin dúró síbẹ̀, ẹgbẹ́ ògùn dání,
mọ bọ́ ṣe lè pe àrà kan pa gbogbo màálù wọn kan pa gbogbo wọn gbogbo àwọn tó kọ́ dé yẹn gbogbo ilé tó kọ́ síbi èkó tó ṣe gbogbo wọ́n mú gbogbo Oǹdó Èkìtì Ọ̀ṣun àti Kogi gbogbo ẹ̀ ni wọ́n ra méjì sí wọ́n lè tì sí wà láàrin ẹ̀ tán dàlú tiẹ̀ gbogbo ẹ̀ dàrú mọ́ everybody lọ́wọ́ wọ́n fẹ́ sọ pé kì í kàn ẹ tẹ́ ẹ̀ bá fẹ́ mú balẹ̀ tọ́lì láti sọ fún yín ni nígbà tí àkéètì wà ń bẹ̀ Akérédolú yóò tì mí ìbẹ́ yìí gbọ́n nǹkan tó ń sọ pọ́n ti fún ṣùgbọ́n pa ni ṣùgbọ́n poison ẹ̀ ni Mr. Alágbájá ń kọ́ ṣùgbọ́n poison ẹ̀ ni so gbogbo yẹn ẹ̀yìn kò sẹ́ nǹkan kan tó gbọ́ nù yín wọ́n gbọ́dọ̀ tó máa sọ gbogbo stories yẹn fún everybody gbogbo orílẹ̀ rẹ̀ ń wo YouTube ìyẹn máa sọ pé ẹ̀yin diaspora ẹ dìde kẹran àwọn tó wà nílé lọ́wọ́ tí wọ́n bá ti bẹ̀rẹ̀ rally ìbàjẹ́ little bit kan lọ fẹ́ra ń jẹ sílé wọ́n bá ti ra gàrí kan gbómi dání kan gbé ṣúgà pẹ̀lú ẹ̀ tó lè ra kàrà wọ́n fi máa jẹ tó máa lọ ọ̀hún tí ta bá gbọ́ Yorùbá nation ta máa wọlé àádẹ́ support wọn ẹ̀yin náà dìde kẹ́ support wọn ní Koiki ṣe ń sọ yẹn ẹ support everyone tí gbogbo wa tán àkáǹtì tí bàbá ẹ mọ̀lá tán gbé jáde nínú wẹ́bsáìtì wa YSDO ẹ lọ síbẹ̀ kẹ́ lọ gba fi tọrọ kọ́bọ̀ sílè kan £2, £5, £10, £20 ẹni tó ní $100 ẹni tó ní £100 ẹni tó ní $50 ẹni tó ní $1,000 ẹgbẹ́ ilẹ̀ ṣòdọ́ a máa fi jà fún ìlú wa ni tí wọ́n bá ti jà gbogbo àwa tí a jẹ́ nọ́ọ̀sì níbi tí a jẹ́ dókítà níbi tí a jẹ́ ta ti kàwé níbi tí a lè ṣe ẹ̀jẹ̀ mi jẹ́ ní kìnnìkan èmi ti old mi ò nídìí ẹni èyí tó fẹ́ ṣiṣẹ́ kan kì í lọ sábẹ́ àbẹ̀ igi òògùn kémi ti ṣe níbẹ̀ kí n jọ jókòó síbẹ̀ kí n má gbá fẹ́ ìyẹn mo fẹ́ máa bá wọn ṣe pé kìnnìkan ìyẹn ni kẹjẹ káàdì kẹ support àwọn tó wà nílé kan ra oúnjẹ sílé kan ṣe gbogbo ẹ̀kọ́ sí ẹni tí nísìnyí ga ìṣànádà pátátá lè gbé nǹkan sí ẹ̀yìnkùlé yìí ẹ ra báàgì sìmẹ́ǹtì ẹ kó yọrin tẹ́ fi máa gbé potato sweet potato ẹ lè gbé ewúro ń bẹ̀ ẹ lè gbé ṣọkọ ẹ̀tẹ̀ ń bẹ̀ ẹ̀tẹ̀ lè ti gbé àwọn ọ̀gẹ̀dẹ̀ ń bẹ̀ lẹ́gbẹ̀ẹ́ yìí ẹgbẹ́ síbẹ̀ kẹgbì gbogbo ẹ bá ti fi fertilizer sí ó máa germinate ní tó ti germinate ẹ máa wẹ̀ tiẹ̀ ẹ bá ní nǹkan tẹ fẹ́ tẹ ẹ fàtú ẹ wá pé ẹ ṣe ń jẹ lé ẹ bá dẹ̀ dá apẹ̀rẹ̀ tẹ lè fi ṣe iṣu ẹ fìlẹ̀ wí sáà ti tẹ iṣu yẹn sínú ẹ tó bá ti germinate iṣu máa nǹkan tó ń pè ní rig nìyẹn a rig must be square long and fat tá a gbèsò sí ní skul láyé àtijọ́ wọ́n sì ṣe rí kí lè ebè ní pé ibi tí ẹ máa tẹ nǹkan sí ẹ máa tẹ̀ síbẹ̀ ẹ máa ṣe ẹ máa wẹ̀ tiẹ̀ pàtà wà skul kékeré long time ago a máa gbèsò a máa gbogbo ẹ̀yìnkùlé skul á gbèsè. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ ìyá mi ìjádìde ká support a ní more followers than Akeem Adesina má yẹ kẹ́yìn kankan tàn yín èyí tí wọ́n sọ pé ọ̀rọ̀ ẹ̀ dé kìíní kan yẹn ẹni fídíò tẹ bá sẹ́ndẹ̀ sí Koiki á sẹ́ndẹ̀ sí mi ibi tí wọ́n ń sọ yẹn èèmọ̀ á sẹ́ndẹ̀ sí South Africa mo láwọn èèyàn ń bẹ̀ tí wọ́n máa padà tí wọ́n máa sẹ́ndẹ̀ back to the whole world àti US àti Canada tó bẹ́ẹ̀ ṣe máa ṣe nìyẹn o ẹni followers o ẹ̀yìn kankan tó sọ pé wọ́n fẹ́ truncate wọ́n lè truncate ẹnìkan tẹ́yìn ò bá ti truncate ara yín tẹ́ẹ̀kì kò ní movement yẹn tí gbogbo á sọ pé a gbọ́dọ̀ go movement yẹn a gbọ́dọ̀ make sure pé we come to fruition means until our Yorùbá nation is actualized àní kò ń bẹ̀ nígbà tá a bá ṣe tí gbogbo ẹ̀ wá kì í ṣe pé bóyá ẹ̀kọ́ nìkan máa ti dé
àwọn Èkó á dìde, Ògùn state á dìde, Ọ̀yọ́ state á dìde, Oǹdó á dìde, Èkìtì á dìde, Ọ̀ṣun á dìde, Kogi á dìde, Kwara. There are more than 13 states, 13 local authorities ní Kwara ju àwọn ọmọ Kwara lọ. Àwọn tó ń sọ pé èṣù jàǹbá rí yẹn. So ẹ jọ̀ọ́, we have more followers. Ẹ má jẹ́ kí ẹnìkankan tàn yín pé àní followers o, ẹ jọ̀ọ́ o, ẹ̀yin ọmọ ìyá mi, ẹ jẹ́ ká dìde o, ká dìde bí ológo, ká gbá wa lẹ̀ o. Ibi ká máa ti gbá wa lẹ̀ ni o. Iṣẹ́ wà fún everybody o. Iṣẹ́ wà fún everybody o. Àwọn tó máa lùsì ni àwọn England tó tí gbogbo wa ń ṣerú ń bí. A ní nọ́ọ̀sì, a ní doctors, a ní àwọn tó jẹ́ pé we excel anywhere Yorùbá goes, we excel. Látẹ̀lé ṣiṣẹ́ bí mo di manager nílùú. So, and there are many categories like that of our nationals, Yorùbá nation citizens. Ẹ jẹ́ pé wọ́n were very dedicated to their job. Bẹ́ẹ̀ náà ni wọ́n ti kún Amẹ́ríkà tán, kún Europe, wọ́n tó kún US. Bẹ́ẹ̀ ni jẹ́ mọ̀ pé Yorùbá tún wà ní Caribbean. Àṣọ ti Cuba o, àṣọ ti Argentina o, àṣọ ti Brazil o, àṣọ ti gbogbo àwọn West Indies country wọn. Montego Bay o, Clarendon ni o, Jamaica ni o, gbogbo ìlú yẹn la ní àwọn èèyàn bẹ̀. So ẹ jọ̀ọ́, ẹ dìde, we have more followers. Ẹ má sọ ìwádìí kan sọ fún wọn pé we are shrinking, we are not shrinking, we are now in large numbers. Ẹ fi Ọbásanjọ́ lẹ̀ pẹ̀lú àwọn sàtánà Sókótó tí wọ́n fẹ́ gbé àwọn ẹlòmíín wá kán máa jọba, kán sáà máa rí jẹ. Ọlọ́run á gbà wá lẹ̀ lọ́wọ́ wọn. Ẹ jọ̀ọ́, ẹ̀yin ọmọ ìyá mi, ẹ dìde o, ẹ jẹ́ ká gbà wá lẹ̀ o. God bless Yorùbá nation. God bless Yorùbá citizen. God bless our land. God bless every Yorùbá nation, Yorùbá people in the whole world. Ọlọ́run á pẹ̀lú wa o, àdúrà wa gbà o. Ẹ ṣé o, mo dúpẹ́ o. Bye. Very clear. We made a declaration saying that it's too late for restructuring in Nigeria. You will remember in 1962 there was a massive problem in Nigeria when Awolowo was arrested. Our people talked to us. There was crisis for over 4 years that led to the coup. There was a Yoruba meeting of elders called the Yoruba Leaders of Thought. We relented. The thing continued. Yoruba has continued to lose ground since that time. In 1993, there was the annulment of the June 10th election. Shiju Ade, the former Oni, spoke and said Yoruba should go ahead and contest an election. We did. It led to nothing. The same thing happened in 1998, just before the handover to the democratic elected government. Yoruba did not want to go for anything like Nigeria again. But then it failed. Look at where we are. Yoruba has been losing ground since 1914, and we are just tired. We are not for restructuring. It's too late for restructuring in Nigeria. It's too late for sovereign national conference. It's too late for resource control. What we want now is Oduduwa Republic. And we are very categorical about that. We have made that very clear. We have made declarations, and we are very serious about our demands. Every region just go to its own tent. Yoruba wants to be on its own because the problem that Yoruba has is Nigeria. Nigeria is the problem, is the impediment to Yoruba development. Is the impediment to Yoruba development. Without Nigeria, we won't be where we are. 1960, we were far ahead of South Korea and North Korea. We were far ahead of China even. We had television before France. We had radio before South Africa. Now look at where we are today. I think it's a shame that even any Yoruba man can be talking about restructuring at this point in time. What are we restructuring? This country that is already shot to pieces? I don't think that's what we want. But they are always talking about giving Nigeria a chance. The patience of Yoruba with Nigeria has come to an end.
KOIKIMEDIA bringing the work closer to your doorstep. Ẹ má ṣe wò mí níran, ẹ bá mi dá sọ̀rọ̀ nítorí pé ó lè ka ara ẹ̀dẹ̀ o. Ṣé wá rí pé ó ti ń ka ara ẹ̀dẹ̀ o? Ó ti wá ń ka ara ẹ̀dẹ̀ o. Àwọn bàbá mi ní ikú tó máa ń pa ojúgbà ẹ̀ ni. Wọ́n ní pé òwe ló ń pa mọ́ ni. Adẹ̀bọ́mọdé lọ́nà àfọ̀rọ̀ lọ. Bí ọba gbọ́n léwe kò ní gbọ́n lágbà. Mo ti ń sọ ti pẹ́ pé ẹ bá wa dá sọ̀rọ̀ yìí. Fúlàní òun ò fi kíní ìbá wa ṣeré. Àgbàrá òjò sì rèé olóhùn onílé wò àwa onílé ni ẹ mọ̀ jẹ́ àgbà fún ó wí ọ̀wọ́n ọ̀gbọ́n náà red lion. In fact, this man, God bless you. Ṣé rí yẹn nǹkan tí àwọn èèyàn wa tí wọ́n fail láti realize ni pé tí a bá ń sọ̀rọ̀ Jésù, ká ń sọ̀rọ̀ Muhammad, ká ń sọ̀rọ̀ Dùdúà, ká ń sọ̀rọ̀ Aristodemus, all those great people, ká ń sọ̀rọ̀ Ṣàngó, ká ń sọ̀rọ̀ Ògún, ká ń sọ̀rọ̀ Ọya, ká ń sọ̀rọ̀ all the great people. Nǹkan tí àwọn èèyàn wa tán fè láti realize ni pé Sunday Igboho ni ẹni tí Ọlọ́run rán sí àwa gẹ́gẹ́ bí Jésù ti wà nílẹ̀ Yorùbá for this present time. Mo wádìí bọ̀bọ̀ ẹ̀ ni Sunday Igboho ẹ gbàgbé pé you are just looking at it pé èèyàn ni Sunday Igboho tọ́jú ni àmọ́ kíní kan. Don't ever your life. He is a messenger of God sent to Yoruba land for our race deliverance. Olólọ́run. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ ó kàn jẹ́ pé bẹ́ẹ̀ in fact tí Sunday Igboho bá kú tọ́lọ́ bá parí iṣẹ́ tó wá ṣe yìí tọ́lọ̀ wá rán ṣe yìí láti gba Yorùbá sílẹ̀ yìí ó máa ṣe ẹgbàgbé bó ti lọ ó máa accomplish ẹ̀ tó bá wá lọ tán nígbà ilẹ̀ tó wá máa mọ how great that man is. How great kìíní yẹn bá fáwọn Fúlàní just like you have said tí Sunday Igboho bá wọlé ní èyí ọmọ gbogbo máa kálẹ̀ ni ṣé ẹ̀dì ẹ̀rí gbogbo àwọn tó ń bínú Sunday Igboho kìíní ìlara ni nígbà tó mọ Gani tó sọ́ńgbà yẹn lóòótọ́ àwọn Gani Adams kán táwọn lẹ́ẹ̀kan jẹ́ káwọn jọjà you need to fight Sunday Igboho má wọrí má bá Sunday Igboho jà ẹgbẹ́ lágbára Sunday Igboho má wọrí lọ face àwọn Fúlàní gbogbo ẹ̀yin tẹ́ ń mú Sunday Igboho ṣe kìíní kan ìwọ má wọrí ṣó ti gbọ́ àti gbọ́ Sunday Igboho ọ̀lẹ́ni ẹnu ní ó fẹnu jáwáyà mo gbà fún ẹ má wọrí sọ́rí nǹkan tí Sunday Igboho ṣe yẹn ìwọ kan lọ ṣe one quarter ẹ̀ ní ìní kò ṣe gbogbo ẹ̀ ìdá kan nínú ìdá mẹ́rin ẹ̀ go and try it kò wá mọ̀ pé Jésù kò wá mọ̀ pé Jésù ń ṣe Yorùbá ọmọ Júù ni you will know and that is the thing. Ẹni bíi tiẹ̀ lọ́lọ́ máa rán sí and God doesn't use Ọlọ́run ń lo àwọn God doesn't use the established the professors the knowledgeables Ọlọ́run máa ń lo things that are inferior things that are not worthy to confuse the people láti jẹ́ káwọn èèyàn mọ̀ yín pé òun ni Ọlọ́run alágbára Ọlọ́run ń lo àwọn èèyàn gàgàgàgà tẹ́ ẹ̀ máa ń gbójú Ọlọ́run ń lo àwọn Abíọ́lá àkànkàn Ọlọ́run ń lo àwọn yẹn Ọlọ́run ń lo àwọn Ọbásanjọ́ àwọn èèyàn bíi Sunday Igboho tó máa wò pé àbọ̀bọ̀ ẹ̀ mo mọ̀ náà ṣé òun sọmọ kápẹ́ńtà ni àgbẹ̀dẹ ló ń ṣe náà ẹ̀ tó máa ń tọ́kadà ṣe àgbèrò ìtẹ̀sí máa mọ̀ yín pé he is a messenger of God sent to us. Mo fi Ọlọ́run bẹ̀ yín ṣẹ́rí àwọn olóṣèlú ẹ fi wọ́n lẹ̀ o gbogbo àwa tá à jẹ́ nǹkan kan yìí ń gbé tí ò bá jẹ́ nǹkan kan tó jẹ́ ọmọ Yorùbá ẹ jẹ́ ká gbáyà Sunday Igboho ó ní Ọlọ́run sì ràn wá o mo tún sọ irú èèyàn bíi tiẹ̀ ikọ́ in generations ó tọ́ka mo sọ fún yín ẹ lọ ká Muhammed wèrè tó ń ṣe tí gbogbo àwọn mùsùlùmí tó ń ṣe Muhammed kí èké àtọ̀lọ́ náà tó máa bá kìnnìkan go and read the history go and read the history kò ṣe tó nǹkan tí Sunday Igboho ṣe ṣé rí nǹkan tí Ọlọ́run máa ń rán òjíṣẹ́ ni pé òjíṣẹ́ tí Ọlọ́run máa ń rán èèyàn sí ìran ni Jésù Kristi nìyẹn ògán dídì sọ ní wípé Ọlọ́run rán òun sí lordship of the house of Israel kò tọkàn mọ tara ní èmi ò gbàgbọ́ lẹ́rọ nígbàgbọ́ lẹ́rọ ní abala gbàgbọ́ kìnnìkan àtàché
àtàché là ń ṣe àwọn ọmọ Israel lọ́lọ́run rán Jésù sí ẹ má jẹ́ àtàrà wa gbogbo àti all tribes and tongues àtàché gbogbo wa ń ṣe gbogbo àwọn pásítọ̀ Adébóyè yẹn Ọlọ́run rán wọn sí Yorùbá Ọlọ́run rán wọn sí ìran wa ẹ gbàgbọ́ àwọn kan ṣe business tí wọ́n ní o àwọn shock nígbà tí Fúlàní ń pa èèyàn pásítọ̀ Adébóyè ò jáde báyìí kó sọ̀rọ̀ nígbà tí Israel àti Palestine tó bẹ̀rẹ̀ ogun wọn pásítọ̀ Adébóyè ṣe fídíò pé àwọn wà behind Israel àwọn máa pray fún Israel can you imagine ṣé Israelite ni ṣáwọn ọmọ ẹ lè kó gbá ṣé tógun bá wọlé Yorùbá ṣáwọn ọmọ Adébóyè wọn lè kó gbá kan lọ sí Israel ṣé máa fún wọn citizenship ṣé ẹ̀sẹ̀ ti jẹ́ kó gbé Israel náà ṣé lè fún ẹ ṣé ìfà ṣé lè fún ẹ ní citizenship ní Israel ó lè dọ́mọ̀ ọdún wọn ó lè fẹ́ ọmọ ọdún wọn gan gbogbo àwọn wèrè tán láwọn Mùsùlùmí àwọn ń ṣe kìnnìkan nílẹ̀ Yorùbá ṣé wọ́n lè gbé Saudi ni tán bá gbé Saudi ṣé lè fún wọn residency tán bá fún wọn residency ṣé lè fún wọn citizenship ni ṣé wọ́n lè fẹ́ ọmọ wọn ni nínú gbogbo race ní àgbáyé kò ń ṣe ti ọ̀rọ̀ ẹni tí ò bá ṣe pé wọ́n bà ayé Yorùbá jẹ́ wọ́n bà ayé wa jẹ́ gbogbo ìwà burúkú tí Yorùbá ń wù lé ní we learnt it báyẹn kọ́ ni wá báyẹn kọ́ lọ́nà ṣe dá wa à ń ṣèyàn burúkú nínú gbogbo race I live in America I have met with different race different people from America because America is a place where kò sí ẹni tó ń wá lágbàáyé kò sí country wàá rí wàá you have known whether the Chinese the Europeans the the Indians the African kò tí ẹ̀ sí ní anywhere in the world America wà á ti meet wọn bí mo ṣe ń meet pẹ̀lú a lot of people wọ́n á realize pé Yorùbá ni Ọlọ́run dá yàtọ̀ jù àwọn Saudi wèrè àwọn Arabu yẹn àwọn náà wọ́ọ̀sì jù nínú gbogbo àgbà nínú gbogbo oríṣi tí mo ti rí o àwọn Arabu àwọn Saudi kankan Arabu yẹn àwọn náà wọ́ọ̀sì jù in fact àwọn yẹn wọ́n tún wọ́ọ̀sì they are wicked they are very worst irọ́ dẹ̀ ni most of in fact mo tiẹ̀ ti make up mind mi sí pé mi tiẹ̀ ní gbé ká mi lọ fún ẹni these Arab people láti ẹ̀ ti bá mi service ẹ̀ mọ́ almost like 4 times they will lie àwọn ọmọ sọ oh Africa hey I like Africa you see oh God I like Africa no I just wanna help you just fix it just $200 irọ́ ni o olórí burúkú ayàtọ̀run ni wọn they are very wicked tẹ́ bá mọ bó ṣe máa iṣẹ́ aláwa black gan they see us like animals like monkeys náà ṣe rí wa àwọn olórí burúkú wèrè kan wọn á kóra wọn jọ adi kìnìkan Ọlọ́run ṣe kìnìkan sí sáájú Ìlọrin jìnnà sí iná ó súnmọ́ àlùjọ náà àwọn wèrè Ìlọrin súnmọ́ àlùjọ náà èyí sì wà nínú ẹni wà nílẹ̀ Yorùbá nílọrin ẹ̀ẹ́dẹ̀gbẹ́kújẹ ẹ̀ẹ́gbógun ekújẹ kẹ́ kọrí sálùjọ náà kẹ́ẹ̀dẹ̀dẹ̀ eléyìí kò nídìí kẹ́ máa gbé nílọrin tó súnmọ́ àlùjọ náà ẹ̀ẹ́gbógun ekújẹ kẹ́ kọrí sálùjọ náà gan ẹ̀yin wèrè dédé olórí burúkú gbogbo àníkà gba ilẹ̀ wa see let me tell you forward this message wide and near we must get ṣẹ́ni tí a bá gba ilẹ̀ wa oh my God oh my God you don't understand ṣẹ́ni gbogbo ẹni tẹ́ ń gbé Nàìjíríà yẹn you don't understand what it means to be a citizen of a nation olórí burúkú àwọn wèrè àwọn àgbà òsì àgbà òfò náà ní kú síbi asọ́tà tí peter tó ń wọ̀n tó jẹ́ pọ́ máa ráde dojú alẹ́ ni à ń sọ ń gbà yẹn wọ́n ní Tinubu ni ọmọ wa ni ṣé ọmọ yín ti wá débẹ̀ sí yìí ṣé ti ṣẹ́ ní tìǹsìn Tinubu tó jẹ́ pọ̀ gangan ló ń tà wá ọmọ Tinubu ló ń ṣe mítìn pẹ̀lú Gumi adẹ̀ ń tanra wa àwọn bàbá wa ní bàbá kankan o èmi tuntun sọ́lé nìṣẹ́ èmi mọ Tinubu ni nọ́ọ̀bì ṣe pé kìíní ṣẹ́rí Tinubu tí àwọn Fúlàní bá pèlè ní pé òkè condition táwọn fi máa support ẹ̀ fún 2027 ni pé gbogbo àwọn tó ń support ẹ̀ kó lọ gé orí gbogbo wọn wá gbogbo ọba ilẹ̀ Yorùbá kó lọ gé orí gbogbo wọn wá Tinubu á bèrè pé ìgbà wo náà need ẹ̀ and how soon do they need it for you to know gbogbo nǹkan tó ń ṣe yẹn just tell me kí ni development kan tí Tinubu ti mú wálẹ̀ Yorùbá láti ìgbà tó ti di president tẹ ló yàtọ̀ sí Ọbásanjọ́ olórí burúkú the same WhatsApp group gbogbo ọjọ́ olórí burúkú gbogbo wọn kí ló ti ṣe gbogbo àwọn tí yóò fi ń joyè gbogbo àwọn ó fi ẹnìkan jẹ lórí immigration ó fẹ́ ni gbogbo àwọn tó fi ń jẹ post tó fi sí post is for his own personal selfish gain it is not for the development of Yorùbá land tí Hausa bá jẹ president àbójẹ minister wọ́n máa lọ ń tún ìlú wọn ṣe ni kí ni nǹkan tó ti ṣe olórí burúkú ẹ̀ olóhùn la títì láti Èkó olóhùn là lọ sí Calabar òun là lọ sí Kano ṣé nǹkan tá a nídìí nìyẹn ọ̀nà Ìbàdàn sí Ògbómọ̀ṣọ́ kò ṣeé rìn ọ̀nà Abẹ́òkúta sí kìíní kò ṣeé rìn kò ṣe gbogbo àwọn yẹn ó ń ṣe ọ̀nà látẹ̀kù you know the funniest thing ẹ tún lọ wádìí ẹ tó wá tún gbé contract yẹn fún ọmọ ẹ àti Ṣàgúrì ló tún gbé contract $15 billion àbí $23 billion ọmọ ẹ ló tún gbé contract yẹn fún
ẹ̀yin dẹ̀ wò pé Tinubu ṣe nǹkan àlópònú ló pọ̀ jù nù yín ṣé wọ́n ṣépè fún yín ni pé kẹ́yìn wá ṣẹrú láyé tí yín ṣé gbogbo àwọn agbọ́dọ̀ máa káwọn sókè bàbá o ọmọ olódò dẹ bàbá nìyẹn bàbá nìyẹn síwájú nìyẹn ṣé wọ́n ṣépè fún yín ṣé orí yín burú ni ṣé wọ́n ní kẹ́yìn máa ṣe rere láyé ni wọ́n ní kẹ́yìn máa jẹ gọ́fúnà wọ́n ní kẹ́yìn máa ṣe kìíní ni ẹ mọ̀ pé tá a bá ní ilẹ̀ wa tí òǹkálùkù bá ní ìlú ẹ̀ ọmọ ilé Ifẹ̀ lè ní ọ̀ní ọ̀fífẹ́ tó ń ṣe náà dandan bísínẹ́sì tiẹ̀ ló ń ṣe torí òun náà mọ̀ ìpé tán bá gba ìlú gbogbo góòdì tó nìkan dá wà ó máa wa góòdì yẹn máa fi tún gbogbo ìlú ṣe they are just doing their own business so tó bá ṣe wò pé lọ́ba ẹni dòye ẹni gómìnà ẹni kìíní kan ìkọ̀ọ̀kan náà máa pa gbogbo yín tán everybody must arise and save their life tán bá dẹ̀ ti pé tán bá ti pé rally everybody jáde ìgbà ẹni ìlú wa tó lè dà a máa wá sí ìlú òyìnbó ẹ máa sin òyìnbó òyìnbó á tún wá sí Nàìjíríà á tún wá di ọba lórí yín nígbà tí mo wà ní Nàìjíríà mo ní àwọn bọ́ìsì kan church mi ń gbà yẹn tó ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn Chinese company CCCC mo kàn lọlé wọ́n jọ kan ní òyìnbó ẹ̀ bá pè ọ̀rọ̀ tí mo ń sọ báyọ̀ ọ̀rọ̀ 2004 àbí 2005 pẹ̀lú òyìnbó ẹ̀ bá pè ẹ̀yìn mo lóyìnbó Chinese yẹn bá pè ọmọ mi yíṣà ṣé òun bá ṣe bá sọ pé yẹsọ̀ bá ní pé masters làwọn máa ń pè àṣà 2004 àbí 2005 ni wọ́n sọ fún yìí o CCCC ìgbà yẹn wọ́n ní bẹ́ẹ̀ Fáṣọlá àbí Tinubu náà tó gbé ó ṣe gbé kọ́ńtàtì Badagry kìíní kan màtí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ fún wọn gbà yẹn ní ọ̀bẹ 2006 ọ̀ṣọ́ ó bá ní masters ló máa ń pe àwọn Chinese ní Nàìjíríà máa ń rí wọn bí Ọlọ́run ni àwọn Chinese tó jẹ́ pé most of them tó wà Nàìjíríà yẹn àwọn ẹlẹ́wọ̀n wọn náà kó wá kí wọ́n máa ṣiṣẹ́ Nàìjíríà masters náà máa ń pè wọ́n tẹ́ bá rí bó ṣe máa ń respect Chinese ẹ bá rí Chinese tó ṣe máa treat wọn nílẹ̀ tiwọn àti Indians tó ṣe máa ń treat àwọn tó ń ṣiṣẹ́ ní factory ní Nàìjíríà yẹn ṣé nígbà tí mo dá Amẹ́ríkà mo tó mọ̀ pé Chinese ò já mẹ́nìtì nígbà mo ti ọkọ̀ wà ní school mo kọ́ wọ̀n pé Chinese ṣe rí nígbà tí oh my God tí mo wá dá Amẹ́ríkà ṣe rí Chinese ẹ mọ̀ pé àwọn ó dà pé wọ́n ń dá wa mọ̀ black akátá yàtọ̀ sí kìíní wọn ti Chinese ò ti fẹ́ wà lára tẹ́ bá lọ sí store àwọn Chinese kẹ́ẹ̀kan máa lọ mo tí mo ti ṣe rí ni o kẹ́ẹ̀kan mọ́mọ́ kẹ́ẹ̀kan kọlù kẹ́ẹ̀kan gbá kẹ́ẹ̀kan kọlù olótú máa sọ fún mi pé I'm sorry wọ́n máa ṣe kẹ́rẹ́kẹ́rẹ́ wọ́n máa tójú wọlé ni wọ́n ní ilé wòye lójú wọ́n máa lamẹ́ríkà bí mi o bọ̀ wọ́n á wá sí Nàìjíríà wọn àdọ́ba lẹ́yìn lọ́wọ́ Arabu àwa àdọ́ba lẹ́yìn lọ́wọ́ India àwa àdọ́ba lẹ́yìn lọ́wọ́ wọ́n á ọ̀pẹ́sì mi nílé yín wọ́n á tún ọ̀pẹ́sì yín níta kí wọ́n á ní yípa ẹ̀jẹ̀ ọmọ orílẹ̀-èdè kí ni mo tún bẹ̀rẹ̀ ni o what is the essence of you being a citizen of a country nílé níta and that's how you are being disrespected all over the world because they know pé kò síbi tó fẹ́ sá padà wá tó máa náà fẹ́ dìpọ́tì èèyàn ní Nàìjíríà ní Canada ọmọ Yorùbá wa tó fẹ́ dìpọ́tì wọn ó máa ní òun yà máa kú ní ilé ìtàfẹ́ máa dìpọ́tì wọn because kó máa níwèé Canada kó máa ṣiṣẹ́ warehouse kó máa gbá títì ó pé ó ṣoríire ó fi lọ́kàn balẹ̀ ju kó wá gbé Nàìjíríà kó wá gbé ilẹ̀ Yorùbá rẹ̀ lọ how long are we going to continue like this àwọn bàbá yín wọ́n sin ẹrú olóṣèlú ẹ̀yin náà tún ti sin ọ̀rọ̀ olóṣèlú ṣé àwọn ọmọ tẹ́ ẹ bí wọ́n tún ti ń sọ ọ̀rọ̀ olóṣèlú ṣé kọ́ ọmọ yín tún sìn wọ́n ni gbogbo àwọn olóṣèlú yẹn tẹ́ ẹ rí kò sí ọmọ wọn àtìyàwó wọn tí ò sí bí wọ́n ti ra léra ọgbẹ̀ fún wọn bí tí wàhálà bá ṣẹlẹ̀ gba lọ́la báyìí gbogbo wọn next available flight ni ẹ̀yin dẹ́ tẹ̀lé olóṣèlú APC ni PDP ni àlọ́ lórí burúkú ló pọ̀ jù ní yín tí wọ́n bá ti pe rally let everybody come out we need to get back our land tí a bá gbalẹ̀ wa kò sí rere kankan tẹ́nì kankan máa ṣe o òótọ́ kan mo sọ fún yín and this make me to remember one rich man a máa ń pè ní Jende Fernandez very rich man ó lọ ráìláńdì kan síbi kan ó ní owó bíi wèrè ó ti kú báyìí ó ti lọ sí ẹ̀rípa nílẹ̀ Yorùbá nígbà tó kú tán ìgbà míì wọ́n á fòkú mi ìrún ṣẹlẹ̀ lọ sí síbi kan lè rọmọ lè rí kíní ẹwọ gbogbo àwọn olówó Ìbàdàn Yẹ̀kínní Adé Ọjọ́ Àríṣekọ́lá kìnìkan ẹ lọ wò wọ́n tán bá ti kú báyìí the traces ends Abíọ́lá bó ṣe lówó tó mo rántí gbà Abíọ́lá wá sọ́yọ́ that was around 92 or 91 tí mo rí lọ́yọ̀ mo wà lọ́yọ̀ gbà Abíọ́lá wá this man oh my God it was
ní ìmọ̀ Abíọ́lá lè kú kí gbogbo ilé ẹ̀jẹ̀ da owó instantly kò ń ṣe pé báyà àwọn ọmọ ẹ̀ lówó yẹn díẹ̀ o ló wá ṣe kiri tẹ́ fi máa mọ̀ nìyẹn bíbélì náà ti sọ ó ní olódodo máa ń fi ọrọ̀ sílẹ̀ fún ọmọ ẹ̀ Abíọ́lá ọlá ẹ̀ ó kú lórí ẹ̀ nítorí pé olórí burúkú ni he is not a righteous man he is a wicked man but ẹ̀yin ò mọ̀ we never knew that time they were using us to make transactions. Mo wà nílùú òyìnbó yìí mo ti ṣiṣẹ́ ní company kan nílùú òyìnbó rí wọ́n dá company yẹn lẹ̀ ní 1891 wọ́n sì máa ń kọ́ sí established 1891 ẹjọ́ àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí mo ń ṣiṣẹ́ ń bẹ̀ yẹn ọmọ bíi fifth generation àbí seventh generation ẹ̀ tó ní company yẹn ó wà ní school àti wọn mú wá company yẹn ó wá ṣe bí industrial training bẹ́ẹ̀ èmi gan mọ́ fi some things wọn wá ṣe bí dẹ́ wọ́n sọ pé tó bá parí ibẹ̀ lónà tí máa ṣiṣẹ́ bó ṣe máa ń ṣe nìyẹn tẹ́ bá dá ká ní ilẹ̀ Yorùbá ni ká ní ìlú òyìnbó ni tí màmá ẹ tó bá jẹ́ pámálà ló ń tà tó bá bí ọmọ tọ́mọ ẹ bá lọ sí school náà á lọ train á lọ gbàgbà tí bá ṣe ń tọ́jú bá ṣe ń ṣe àmàlà tí yẹn bá kú ọmọ yẹn á continue and we are talking of multi-billion dollars company that's how they run life nǹkan tí ìlú fi máa ń continue nìyẹn. We can never continue like this. Sunday lọ́lọ́run sí wa Sunday Igboho ìgbé ẹ̀bá àbínú ẹ̀ fàálà àtìlẹ́ ayé ti yín nìyẹn. Ẹ̀bá àṣẹ òun ni Ọlọ́run fún ní orí ọ̀fẹ́ yẹn. And it is high time with ṣẹ́rí ẹ̀ gbàgbé pa àwọn ọba àwọn yẹn tí wọ́n di àwọn ṣẹ́rí kò sí ẹni tó ní ẹrú olóko ẹrú tó máa ń fẹ́ kẹ́rú ẹ̀ lọ. Ẹ gbàgbé pa àwọn ọba ẹ gbàgbé pa àwọn gómìnà ẹ gbàgbé pa tiwọn. They have nothing for you ẹ gbàgbé pa Tinubu ẹ gbàgbé pa tiwọn. Èmi sọ fún yín sẹ́ẹ̀. tí Sultan of Sokoto bá pe Tinubu lé ní pé the only way for you to get 2027 support is that jẹ́ ká pa Ọọ̀ni jẹ́ ká pa gbogbo àwọn Afẹ́nifẹ́re jẹ́ ká pa gbogbo ó máa bí wọ́n ní pé ẹ̀ mọ́ ń ṣẹlẹ̀ ìgbà wo lẹ fẹ́ ṣe next week ní àbí this week ẹ tètè yanjú ẹ má wọrí nítorí máa sọ fún wọn nìyẹn that's the kind of person he is. tí Tinubu bá rọ́nà láti pa bàbá Akíntóyè ni oh my God àti rán bàbá yẹn lọ́rùn ti pẹ́. Ọlọ́run ló wà nípa tiwa. We must not miss this opportunity. We can never continue like this. Adára fún wa ẹ ṣé. Ẹ káàárọ̀ ẹ káàsán o. Ìfẹ́ ló dùn àpapọ̀ ọmọ Yorùbá. Now ẹ jọ̀ọ́ mo tún ní kí n ṣe àtẹ̀jíṣẹ́ òní o kí ó lè máa ṣe wa létí pàápàá jùlọ bí a ṣe ń múra láti gbára wa kúrò ní orílẹ̀ ibi tí ẹ mọ̀ sí Nàìjíríà ṣùgbọ́n tó jẹ́ wípé ìlú Ajíríyà ni bí a ṣe fẹ́ gbára wa nínú ìyà ìpayín keke ikú àti ìdààmú tí àwọn ìjọba amúnisìn Britain pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn àgbààgbà kan ní ilẹ̀ Yorùbá tí wọ́n kó wa sí ẹ jọ̀ọ́ wọ́n ń ṣe ọ́díò yìí so that ẹ máa bá wa send ẹ̀ káàkiri so that some of our people tó jẹ́ pé tẹ́ bá sọ fún wọn nípa Yorùbá ní ìṣẹ̀kínní kan kò yé wọn a sì lè bá wọn wí nítorí pé gbogbo nǹkan tán mọ̀ láti ìbẹ̀rẹ̀ ọjọ́ ayé wọn wá Nàìjíríà ni Nàìjíríà náà bí bàbá wọn sí Nàìjíríà náà bí wọn sí they don't even know who they are. Our people have lost their sense of belonging. They have lost their self-worth. They have even lost their identity. Tó dẹ̀ fà orílẹ̀-èdè ìlú ibi tí a wà tí a ń pè ní Nàìjíríà ni nítorí pé wọ́n ti kó oríṣiríṣi àwọn èèyàn pọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa burúkú tẹ̀dẹ̀ rí tí àwọn èèyàn wá ń wù lénìí ká pààyàn ni ká ṣe kinní kan ni ká ṣe kinní kan ni kì í ṣe ìwà tiwa gangan. These are borrowed character, these are borrowed practices. Torí wọ́n ní tí ewé àti ọṣẹ tó bá jọ wà papọ̀ tó bá pẹ́ ewé yẹn gangan máa di ọṣẹ. So we have been invaded. We have been bastardized. Our culture, has been bastardized, and our nation has no future, in Nigeria. So ẹ jọ̀ọ́ mo kàn fẹ́ sáré sọ ní àwọn àǹfààní bíi mélòó kan tó wà níbi kí a ní ìdádúró ká ní, òmìnira. Because there's nothing that you can compare to total freedom. Ẹ máa rí nígbà tí bàbá wa Awólọ́wọ̀ nígbà tí wọ́n wà ní Western region Prime Minister. He did that government within 5, 6 or 7 years or thereabout. Adele nǹkan ribiribi tí wọ́n ṣe within that shortest period of time. We can now realize that kò sí nǹkan tí a lè fi Yorùbá wé nítorí pé Ọlọ́run dá wa yàtọ̀. Ọlọ́run dá wa yàtọ̀ ní gbogbo àgbáyé tí ẹni tó bá ti káàkiri àgbáyé
ó máa mọ̀ wípé Yorùbá Ọlọ́run máa dá wa yàtọ̀, kò dẹ̀ sí bí a ṣe lè rí ògo wa lò tí a ò bá ní òmìnira tí ó péye. Ẹ jẹ́ kí n sáré ṣe àlàyé fún yín. Number one, tí a bá ní orílẹ̀-èdè tiwa, tí a ní total freedom tiwa, nǹkan àkọ́kọ́ tí ó kọ́kọ́ máa ṣẹlẹ̀ ní pé we will have autonomy and decision making. Tá a bá fẹ́ ṣe nǹkan ṣóyè yín, a nídìí láti lọ consult anybody. A máa jókòó bíríkítí láàrin ara wa, a dẹ̀ máa sọ pé nǹkan tá a máa ṣe rèé, a dẹ̀ máa ṣe. Torí ẹ̀ ló ṣe máa ń yà mí lẹ́nu tí n bá rí àwọn ìránṣẹ́ Ọlọ́run kan pẹ́pẹ́ ra wọ́n ní ìránṣẹ́ Ọlọ́run tán láwọn ń gbàdúrà fún Nàìjíríà. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló kàwé, ṣùgbọ́n wọ́n kàn kàwé ni wọn gbọ́n, ẹ sì má bá wọn wí. Ẹrú lọ́pọ̀lọpọ̀ wọn, ṣùgbọ́n kò yé wọn ni. Ìwọ wo Bíbélì tó ń gbé lọ́wọ́ yẹn. Nígbà tí àwọn kan kóra wọn jọ, àwọn èèyàn kan ní ilé ayé ní ìgbà kan, ní ìgbà ìwáṣẹ̀, wọ́n sọ láàrin ara wọn wípé ẹ wo, àwa máa kọ́ ilé kan ó sì máa jójú ọ̀run. Wọ́n sì agree within themselves, wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní kọ́ ilé yẹn. Bíbélì jẹ́ kó yé wa wípé Ọlọ́run wò wọ́n láti òkè, Ọlọ́run á wò pé ẹ wà, àwọn pípù yìí wọ́n máa ń kọ́ kíní bọ̀. Ọlọ́run dẹ̀ rí nínú ọkàn wọn wípé nítorí wípé wọ́n ti wà determined pé nǹkan táwọn fẹ́ ṣe rè, èdè kan, àṣà kan, ìgbàgbọ́ kan, pé nǹkan táwọn fẹ́ ṣe rè. Ọlọ́run gan sọ nínú ọkàn rẹ̀ pé báwọn pípù yìí ṣe ń lọ yìí, wọ́n máa kọ́ ilé dé ọ̀run. Ṣé mọ nǹkan tọ́lọ́run ṣe fún wọn? Ọlọ́run ò pa wọn, Ọlọ́run lágbára láti pa wọn o, Ọlọ́run ò pa wọn o. Ṣó ti yé yín? Ọlọ́run ò pa wọn. Ọlọ́run ò jẹ́ ká máa bá ara wọn jà o, Ọlọ́run ní ká gẹ́ra wọn ládàá o. Ṣó ti yé yín? Ọlọ́run ò wó ilé wọn tí wọ́n ń kọ́ o. Ṣé mọ nǹkan tọ́lọ́run ṣe fún wọn? Ọlọ́run kàn ra dà wọ́n lédè òru ni. So eléyìí tó à ń sọ̀rọ̀, tó bá ní kó mú blọọkì wá nǹkan tó ní kó mú wò níye, eléyìí náà tó bá ní kó mélèé wá nǹkan tó mú wò níye, at the end of the day they abandon the project and they went their separate ways. People get yẹn ṣe fail nìyẹn. Ṣé wá ti rí wípé kò sí bí Nàìjíríà yìí tẹ̀sí rò pé Nàìjíríà sì máa dá ẹjọ́ kan saviour kan ń bọ̀, kò sí saviour kankan tó ń bọ̀ Nàìjíríà ò lè ever dá o, because there is no way ẹ máa mú Hausa Fúlàní jókòó, ẹ máa mú Yíbò jókòó, ẹ máa mú Yorùbá jókòó, ẹ wá máa ní ká sọ̀rọ̀ and come to a reasonable conclusion. It's not possible. Yorùbá tí ò gbọ́ Hausa tí ò gbọ́ Ìgbò tí ò gbọ́ Yorùbá, Fúlàní tí ò gbọ́, báwo la ṣe fẹ́ understand ara wa? It's not possible. Our culture are not the same. The way we reason are not the same. Our food is not the same. Our value system are not the same. Our mode of dressing is not the same. Nǹkan tá ń fẹ́ ní èèyàn ní nǹkan tá ń fẹ́ pé òkè nǹkan tá fẹ́ ṣe lè kò wà the same. Ṣùgbọ́n mi bí mo ṣe wà tí n bá jókòó pẹ̀lú Ẹ̀gbámà, tí mo jókòó pẹ̀lú Ọ̀yọ́, tí mo jókòó pẹ̀lú Èkìtì, tí mo jókòó pẹ̀lú Ìjẹ̀bú, tí mo jókòó pẹ̀lú Àwórì, tá a jókòó in fact we can always come to a reasonable conclusion. You know why? Because àṣà wa papọ̀, we have a link, there's something that unites us together. Tí èmi tí n bá ìlú mi jà, a sì lè jókòó. Thank God we are not like our old day people. Kò sí táìmù gba òwe ẹrú pé ìlú kan kó kíní kan ló. We have advanced now. A sì lè jókòó to come to a definite conclusion. A sì lè jókòó gbogbo àṣà wa bára mu, a máa ń gbọ́ràn ságbàlagbà lẹ́nu and things like that. So ara nǹkan kọ́kọ́ ẹ̀yin náà wo nǹkan nígbà kan dá Mọ̀tẹ́kùn lẹ̀, then we need to seek relevance and approval from Buhari. Ẹjọ́ ẹ jẹ́ ká máa lò bẹ́ẹ̀ jẹ́ ká máa ṣe kíní kan. Ṣùgbọ́n tá a bá lórílẹ̀-èdè tiwa, ṣó ti yé yín, gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe a nídìí láti máa consult any third party. A máa jókòó láàrin ara wa gẹ́gẹ́ bí ọmọlúwàbí, gẹ́gẹ́ bí àbúrò sẹ́gbọ̀n, bí ọ̀rẹ́ sọ̀rẹ́, bí ẹbí sẹ́bí, àti máa ṣe nǹkan tá a fẹ́ ṣe rè àti máa achieve. Another thing is economic growth. Because sovereign nation can be able to manage their resources. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ mọ̀ wípé mo kàn máa ń wá àwọn míì ni, ṣé rí ọ̀pọ̀lọpọ̀ ti wà nínú movement yìí tán ṣáà ń da gbogbo ẹ̀rọ tó ń ṣe kinní kan kí ló dẹ̀ fà ẹ̀mí lélẹ̀ èmi nìtàn the normal problem tí Yorùbá máa ń ní èmi mo fẹ́ délé èmi nìtàn eléyìí fẹ́ jọ̀gá tó ń fẹ́ jọ̀gá láì mọ̀ wípé nǹkan tó wà nílẹ̀ gbogbo wa à lè jẹ tán. Because we will be able to manage our resources. Ọlọ́run fún ìbùkún fún wa ní ilẹ̀ Yorùbá tó jẹ́ pé kò sí ilẹ̀ tí Ọlọ́run ò bùkún, kò sí ilẹ̀ ní ilẹ̀ Yorùbá. Wọ́n kàn máa ń wò ní ọjọ́ pé Lagos ilẹ̀ Yorùbá, Oǹdó lásán
tí Ondo lásán ni Ondo ni o resources tó wà ní Ondo state lásán tábà manage ó máa bọ́ oh my God kò sí ilẹ̀ ọ̀hún kò sí aṣálẹ̀ ní ilẹ̀ Yorùbá kò sí ilẹ̀ tí Ọlọ́run ò bùkún fún ó yà mí lẹ́nu nígbà tí ọba odidi aládé tó dẹ̀ sọ ní orí kámẹ́rà yìí pé wọ́n ní kí Nàìjíríà pín kí ni Yorùbá wá fẹ́ máa jẹ omi dẹ̀ jábọ́ lójú mi pé kí ni Yorùbá fẹ́ máa jẹ Jesus ní ìlú mi mo rántí ìgbà kan tí mo lọ sí oko wa iṣu kan wà ní ìlú mi tá a máa ń pè ní iṣu ṣé dàgídàgí náà máa ń pè bẹ́ẹ̀ dàgídàgí ni ẹ bá ṣe máa ń ṣe iṣu yẹn tá a bá fẹ́ jẹ yán nígbà tí mo lọ sóko ní o tá a bá fẹ́ jẹ yán a máa lọ sínú oko a máa lọ gé iṣu yẹn ó máa ń ta sílẹ̀ ó máa ń so big ẹlẹ́ tá a fẹ́ jẹ tá a fẹ́ fi gún iyán níjọ́ yẹn gangan a máa lọ gé nílẹ̀ a ní wàtẹ́lẹ̀ a máa lọ gé a tún wá máa da yẹ̀pẹ̀ bòyókù a máa gbé yẹn lọlé òun la máa sè tá a máa fi gún iyán tá a fẹ́ jẹ níjọ́ yẹn kò sí ilẹ̀ Yorùbá tí Ọlọ́run ò bùkún fún tí a bá ní orílẹ̀-èdè wa báwo ni ọmọ aláṣọ ṣe máa wọ àkísà ẹ̀yin ẹ wo Oǹdó ẹ wo Èkìtì kò sí ọ̀nà kankan bitumen tó wà ní Oǹdó lásán in fact tí a bá gba orílẹ̀-èdè wa títí orílẹ̀-èdè wa ló máa jẹ́ the best road àwa la máa ní the best road network the world over. Do you know how our country will be the most beautiful country on earth? Because it's gonna be a new city. Tẹ́ bá wò ẹ máa rí i pé àwọn èèyàn máa ń sọ pé China ó fine ju America lọ kìnnìkan because America old infrastructure ni wọ́n ti kọ́ America ti pé America has been beautiful in its own time but mi rí i pé China wọ́n ṣe ń kọ́ is recent kìíní òun ló jẹ́ kó dàbí kó fine ṣé wàá rí ilẹ̀ Yorùbá and you don't know what is coming. Ṣé rí a máa ní ààyè sí resources wa àwọn àgbààgbà kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá táwọn fẹ́ ká gba orílẹ̀-èdè wa tẹ́yìn máa ń rò pé àgbà ní ẹja lọ bá bàbá wa Ọbásanjọ́ bàbá kìíní kan kò sẹ́ni tó máa sọ wípé kẹ́ ẹ pín Nàìjíríà nínú wọn o Ọbásanjọ́ nílẹ̀ sílẹ̀ Yíbò ó nílẹ̀ sílẹ̀ Haúsá tó fi ń sọ Ọbásanjọ́ fàmúrò ẹ̀ tó ń ṣe ó nílẹ̀ sílẹ̀ Yorùbá gbogbo ilẹ̀ tó wà nílẹ̀ Yorùbá yẹn ilẹ̀ Yorùbá ni o kò ń ṣe ilẹ̀ ó gbà ni o ilẹ̀ tó wà nílẹ̀ Ìgbò nígbà tó wà ní gọ́ọ̀mẹ̀ntì agbára náà ló fi gbàgbé ó mọ̀ pé tí Nàìjíríà bá pín so àwa lọ sílẹ̀ Ìgbò in another country pọ̀ fẹ́ dà pé in the mad ni ṣé òun lè gbà àgbààgbà yín tó ń wa góòlù tó jẹ́ pé owó tó yẹ ká fi tún gbogbo ìlú ṣe tó jẹ́ pé the money that 1 million people tó jẹ́ pé ó yẹ kán lò ẹnìkan lò kò ní gbà kẹfẹ́ pín o. owó táàsì ìlú tá a wà yìí ìjọ kan I received a letter ẹjẹ má bínú pọ̀rọ̀ mi pọ̀ o mo fẹ́ ṣàlàyé fún yín ní o kó lè yé yín mo gba lẹ́tà kan jọ kan wọ́n bá sọ fún mi pé táàsì táwọn máa ń yọ o ní àdúgbò mi tí mo wà yìí o pé 0.5% ni wọ́n wá sọ wípé àwọn ọmọ ṣé káwọn increase ẹ̀ àbí káwọn filẹ̀ bẹ́ẹ̀ àwọn ní táwọn bá increase ẹ̀ nǹkan báyìí láwọn tún máa ṣe sí i táwọn bá filẹ̀ bẹ́ẹ̀ wẹ́ bá a ṣe wà la ṣe máa wà ṣùgbọ́n táwọn àwọn ò tiẹ̀ lè dínà ṣùgbọ́n because táwọn bá di ó máa kọ́ sí shortage fáwọn kẹtẹ táwọn máa ń ṣe àwọn alice ogun kẹtẹ máa ń fi owó yẹn ṣe ṣe rí local library ni tí n bá lọ sí library ilé ìwé kàwé níbí printer wà bẹ́ẹ̀ gbogbo ẹ̀ wà bẹ́ẹ̀ nǹkan ṣeré ọmọ wà tẹ́ bá lọ́mọ kékeré ẹ lè gbé lọ sí library wọ́n ti ní rúùmù tiwọn library local library ní fine gan tí n bá mú odidi textbook tí n bá mú lọ sí local library mi tí mo fẹ́ ṣe photocopy ẹ̀ ẹ máa gbọ́ tí mo fẹ́ ṣe photocopy ẹ̀ ẹ̀dá ẹ̀ tí mo fẹ́ ṣe photocopy ẹ̀ ní tó bá fi mú mi tí n bá fi àwa tá ń gbé locality ni a ní library card nígbà tí fi library card wọ́n ti mọ̀ wípé àdúgbò yìí ni mo ń gbé pé ọmọ area yìí ni mí ọ̀fẹ́ ni wọ́n ń gba owó printing ní local library mi wọ́n ń gbowó printing báwo náà dẹ̀ ṣe ń gba owó orí yẹn ni pé tẹ́ bá gas station tẹ́ bá lọ sí ilé epo tẹ́ bá rí epo ká máa sọ pé kò pé $3 ní o per gallon ṣe rí $3 yẹn bẹ́ẹ̀ $2 ló máa lọ sọ́dọ̀ ẹni tó ní kíní $1 yẹn tax ni ṣé wá rí $1 yẹn wọ́n á pín 50 máa lọ sọ́dọ̀ federal 10 máa lọ sọ́dọ̀ state 10 máa lọ síbí 5 máa lọ síbí 7 máa lọ síbí báyìí lè tẹ́ wọ́n á fún lókà àdúgbò mi báyà $3 ní 3 cents bẹ́ẹ̀ 3 cents ni wọ́n wá sọ pé 3 cents yẹn àwọn yẹn wá send lẹ́tà pé ṣé 3 cents yẹn ṣé káwọn increase sí 4 cents so that tó bá ń repo ní bẹ́ẹ̀ $3 tẹ́lẹ̀ àwa di $3 1 cent bọ̀ gbogbo nǹkan tó fowó yẹn ṣe
ṣó yẹ yín ọmọ àsọ fún yín gẹ́gẹ́ láwọn fowó ṣe o àwọn fowó ìpínpì lábì àwọn fowó ṣe báyìí a máa ní páàkì yẹn fíìdì ni wọ́n máa kó oríṣiríṣi nǹkan síbẹ̀ ẹ lè lọ ṣe birthday níbẹ̀ ẹ lè lọ gbá bọ́ọ̀lù níbẹ̀ fíìdì wà níbẹ̀ basketball court wà níbẹ̀ ẹ lè lọ ṣe garden níbẹ̀ ẹ lè lọ ṣe photo shoot oríṣiríṣi nǹkan ló wà níbẹ̀ ara nǹkan tí wọ́n ń fi owó ṣe nìyẹn ṣùgbọ́n ẹ̀wọ̀n nǹkan tá a rí lẹ́kọ̀ọ́ ọmọ olódòdẹ ó ṣe personal tax entity for the government wọ́n dẹ̀ tún ní tax department nínú gọ́ọ̀mẹ̀ntì yẹn náà àwọn yẹn wà jobless àwọn agbègbè private entity òun wá ń gba ìṣàkọọ́lẹ̀ nínú ẹ̀ wọ́n ń ṣe bẹ́ẹ̀ yẹn you can never develop like that. tí a bá san owó orí a gbọ́dọ̀ rí nǹkan tí a fi owó orí wa ṣe. so tá a bá ní nation wa there will be massive economic growth. kò ní ìdí ká máa bára wa jà ẹ̀gbá ni kìíní kò nídìí. ṣé orí nǹkan tí Ọlọ́run fi sí ilẹ̀ Ẹ̀gbá ó tó bọ́ gbogbo ọmọ Ẹ̀gbá ní gbogbo àgbáyé. If we get our sovereign nation, we will be the most richest country on earth. Kò tún ṣe wípé Ọlọ́run fi nǹkan àlùmọ́nì ta wá lọ́rẹ àtúnwá ní ọpọlọ. So ẹ jẹ́ kó yé wọn wípé ìdí tá a fi fẹ́ gbà nítorí pé ìyà tá ń jẹ torí pé wọ́n da lórúkọ mọ́ sápà torí pé a wà ní ìlú Nàìjíríà ni. Ìkẹta ni wípé improved public services. Ṣé rí tí a bá rí orílẹ̀-èdè wa we can provide essential services like healthcare, education, law enforcement that cater for their citizens' needs. There are so many things tó jẹ́ pé tá a bá gba orílẹ̀-èdè wa improve public services. Ẹ̀yin ewu nǹkan ẹlẹ́ẹ̀lọ́lọ́pàá ní ilẹ̀ Yorùbá wọ́n á gbé Gàmbàrí wá láti nọ́ọ̀tì kó wá sọ ọlọ́pàá ń bì àwa ní kò sòyìnbó ìwọ àtẹ̀yẹ́jọ ní kéèsì tó jẹ́ pé kò sí bó ṣe fẹ́ sọ ní òyìnbó kó o ṣàlàyé ẹ̀ kó yé dáadáa wọ́n á fọ́sẹ̀ pé kò sòyìnbó ọlọ́pàá gba létí kò ní rí bẹ́ẹ̀ tá a bá ní orílẹ̀-èdè wa torí Adékọ́lá ládùúgbò yìí Adékọ́lá ló ń sọ ọlọ́pàá bẹ̀ àmọ́ níbọn irọ́ ni kò pọ́síbù ṣó ti yé yín a gbọ́dọ̀ gba orílẹ̀-èdè wa ìdí wo la tún ṣe gbọ́dọ̀ gba orílẹ̀-èdè wa. Okay, let me talk more about improved public services. A máa kọ́ ilé ìwòsàn. Ṣé mọ̀ yí pé ní orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá a ní ewé a ní egbò ṣó ti yé yín a máa ṣe ilé ìwòsàn tó jẹ́ pé ó máa jẹ́ natural herbs clinics. Àìmọye àwọn nǹkan tó jẹ́ wípé a nídìí abẹ́rẹ́ òyìnbó ká tó ṣe a nídìí abẹ́rẹ́ òyìnbó. Bàbá ìyá tèmi ó ti jí òkú ọjọ́ kẹrin rí. Mo fẹ́ ṣe ọ́díò yẹn nípa agbára tí Ọlọ́run fún ilẹ̀ Yorùbá nípa ewé àti oògùn tó ń sọ pé kò da yẹn nípa ewé àti oògùn ó ti jí òkú ọjọ́ kẹrin rí. So màá ṣe àlàyé ẹ̀ bó ṣe ṣe ewé náà ló lò ohun ẹnu ló lò. So ti yẹ yín ẹjọ́ tá a bá gba orílẹ̀-èdè wa gbogbo nǹkan tá a fẹ́ ló máa tẹ̀ wá lọ́wọ́ gbogbo bí àwọn obìnrin wa àwọn ìyá wa wọ́n ṣe máa bímọ láyọ̀ àtàlàáfíà gbogbo bí àwọn arúgbó wa bá ṣe máa ṣètọ́jú wọn ìyà gbọ́dọ̀ máa darúgbó àwọn ọmọ wa kéékèèké tẹ́sẹ̀sẹ̀ bí gbogbo bá ṣe máa ṣètọ́jú wọn tá a bá gba orílẹ̀-èdè wa la lè ṣe nítorí pé àwa la mọ nǹkan tí a fẹ́ ní orílẹ̀-èdè wa. Ẹ wo Fúlàní tí Fúlàní rẹ́dì láti pa ẹ́ kó dá màálù sí ìyẹn ò ń ṣerú èèyàn bíi tiwa ilẹ̀ Yorùbá kò ń ṣe ibi tán ti ń gbé ọ̀bẹ tán ti ń dúyàn lọ́rùn nítorí pé we value life. So ẹjọ́ tá a bá gba orílẹ̀-èdè wa there will be improved public services. Also environmental conservation. We as a sovereign nation can manage our natural resources and develop policies to protect the environment. Ṣó ti yé yín àwa la mọ nǹkan tá a fẹ́ ní ìlú wa àwa la mọ what we need to preserve our forest to preserve our place. Ẹ jẹ́ ká gba orílẹ̀-èdè wa ẹ jọ̀ọ́. Another thing is increased accountability. Ṣé rí wọ́n máa ń ṣe nǹkan kan ní Nàìjíríà torí pé Nàìjíríà kò wá pọ̀. Ṣé mo gbégbá ayé Buhari tí Fúlàní ń pa wá tí yà ń jẹ wá tẹ́bi ń pa àwọn èèyàn wa
kábàníà ìjọba kìnìkan kẹsàwọn gómìnà yín afúlàní ń pàwọ́ kìnìkan ṣé mọ̀ nǹkan táwọn Ṣèyí Mákindé àwọn gómìnà yẹn sọ àwọn ní kò ń ṣàwọn wọn nítorí pé agbára ò sí lọ́wọ́ àwọn ni fúlàní ló wà ní pírẹsidẹ́ǹtì ni àwọn òòrùn kò sí báwọn ṣe fẹ́ ṣe ọlọ́pàá ni sójà kò ń ṣàwọn nígbà tí wọ́n lọ pa àwọn ọmọ ní EndSARS nígbà tí Tinubu bó tiẹ̀ jẹ́ kó lọ́wọ́ tiẹ̀ náà nínú bá ṣe gbọ́ nígbà tó máa sọ ó ló ń kọ́ ṣé òun ló ń control sójà ni ṣé òun ló ń ṣe kinní kan ni ṣé òun ló ń ṣe kinní kan ni òun kọ́ wọ́n ti pa àwọn ògo ojú ọ̀la Nàìjíríà ó ló ń kọ́ gbogbo wọn ń deny tẹ́ bá belé ìyá sọ pé rárá o federal ni o àtòkè wá ni o torí pé Fúlàní ni o nígbà yẹn tá a bá pa àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá bílù ìṣe rí ò dáa àwọn èèyàn wa ń kú ìyá ń jà àwọn èèyàn wa wọn ní rárá torí pé Fúlàní ló wà ń bẹ̀ ní kìnìkan nígbà tí Yorùbá wà ń bẹ̀ báyìí ẹ̀rí páyé wa tó ti wá lọ sẹ́yìn gan jùgbà tí Fúlàní wà ń bẹ̀ lọ kẹ́ ẹ lè mọ̀ pé akànnidó ni àwọn pípù yìí olóbo ayátọ̀run ni wọ́n but will you blame them ṣé níta bá ní orílẹ̀-èdè wa ẹni tó bá ń ṣe ààrẹ wa kò ní sá lọ sàbújá kò nídìí kó sá lọ sàbújá kánsẹ́lọ̀ yín kò nídìí kẹ́ ní kánsẹ́lọ̀ ní Ìfẹ́tẹ̀dó ẹni kánsẹ́lọ̀ ní Ìfẹ́tẹ̀dó kánsẹ́lọ̀ yóò gbádùgbò yín Èkó ló lọ ń gbé ní VI olódà ń sojú yín how do you explain that báwo ló ṣe wá fẹ́ mọ̀ pé ìlú mi ládùúgbò báwo ló ṣe fẹ́ mọ̀ pé kò sọ náà irú nǹkan tí wọ́n ń rọ̀ ní Nàìjíríà nìyẹn tán fẹ́ kó continue ẹni gọ́vnọ̀ ẹni pírẹsidẹ́ǹtì ọmọ tiẹ̀ kò lè lọ sí skul nílùú yín ó kó àwọn ọmọ tiẹ̀ sí Amẹ́ríkà kó wọn sí London gọ́vnọ̀ yín síìkì pírẹsidẹ́ǹtì yín síìkì kò lè lọ gba ìtọ́jú ìwòsàn ní hospital tó wà nílùú yín ó ní láti travel out so ẹ̀dẹ̀ fẹ́ kí wọ́n náwó sí hospital tó mọ̀ ìpẹ́ kò sí nǹkan tó kàn gbogbo yín bá pẹ́ ni àmọ́rí bá kù ẹjọ́ mo fọlọ́ bẹ̀yìn there will be increased accountability ẹni tó bá máa sọ lórí wa a máa mú ilé tó ti jáde wa a máa gbolé ẹ̀ Ọbásanjọ́ ṣe pírẹsidẹ́ǹtì fún ọkàtẹ báwọn ọkọ kàgbà military rule tó sọ ọdún mẹ́ta ó sí ọdún mẹ́jọ kò sí ọ̀nà kankan tó wọ Abẹ́òkúta kò sí ọ̀nà kankan tó wọ́tà gbogbo ọ̀nà bàjẹ́ kò sí ọ̀nà kankan tó wọ́tà ẹ lọ Èkìtì kò sí ọ̀nà kankan tó wọ Èkìtì ẹ jọ̀wọ́ mo fọlọ́ bẹ̀yìn tá a bá gba orílẹ̀-èdè wa ṣó ti yẹ yín gbogbo àwọn tó ń ṣe tó dipò òṣèlú mú kò sí ẹ tó máa parọ́ mọ́bì kẹ́pẹ́ because no the resources of the land will be used to build the land ṣó ti yẹ yín there will be accountability increased accountability ṣó ti yẹ yín there will be clearer leading to more there will be clearer accountability that leads to more transparent and responsible governance. Also, there will be collaboration and cooperation. Ẹ jọ̀ọ́, ṣẹ́rí tí a bá gba orílẹ̀-èdè wa, we know we have problems, we know we have challenges. Àwa náà mọ ogun tó ń jà wá, ogun alájẹnìkan tán, mí jù mí, ìwọ jù mí kìnnìkan. But àwọn nǹkan báyìí ó lè jẹ́ wípé a máa nídìí to collaborate within ourselves and talk to ourselves. Bẹ́ẹ̀ ni báyìí ṣe ń ṣe ò dáa bẹ́ẹ̀ ni báyìí sọ̀rọ̀ a máa jókòó àjọ máa sọ. Ara àwọn ìgbáyégbádùn tó wà níbi ká gba orílẹ̀-èdè wa nìyẹn. Ṣó ti yé yín? Tí ìlú méjì bá ń jà tán bá ń jà so ti níbi collaboration and cooperation ìlú méjì bá jà ẹ̀sà òkè ni ó ń bá Ìjẹ̀ṣà Tẹ̀dó pọ̀ kàbí ṣẹ̀dáàpù ni wọ́n ń jà sí alálẹ̀ kìnnìkan ṣẹ́ẹ́rì tó a bá sì wà Nàìjíríà ìjà ẹ̀ máa pọ̀ ẹ bá para yín tán Fúlàní tiẹ̀ jẹ́ kí gbogbo yín fẹ́ kẹ́ para yín kẹ́ tiẹ̀ dínkù tẹ́lẹ̀ kán lè ráyè kọ́ńkọ́ àyín dáadáa ṣùgbọ́n tó bá jẹ́ pé ìjọba wa ni ẹ máa pè wọ́n wá ń bí ẹ̀sà òkè wá ń bí Ìjẹ̀ṣà Tẹ̀dó wá ń bí ọmọ ìyá mi kí ló dé ilé àsọ tiẹ̀ tòun á sọ tí a máa sókè ẹ mọ́ ṣẹlẹ̀ báyìí la ṣe máa ṣe ìwọ láti bí síbì ní ọ̀dọ̀ tiẹ̀ ìwọ láti bí síbì lọ́dọ̀ tiẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìjàlẹ̀ táǹjà báyìí ṣó yẹ yín gbogbo ẹ̀ la máa ṣẹ́tù tẹ́ máa ń sọ̀tàn ìta ayérayé pé ìlú kan ibìkan ló wà àwa kó bá wa ní àwa la nílẹ̀ kíní kan kò le ṣé ẹni tá a bá ti gba orílẹ̀-èdè wa ilẹ̀ tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ yẹn a máa lọ bá padà we can restructure our country. Inú mi dẹ̀ ń dùn ṣẹ́rí ẹ̀ a tún wá lè ṣe confederate countries
ṣé rí nínú orílẹ̀-èdè ẹ mọ̀ pé ilẹ̀ Yorùbá tóbi o ẹ mọ̀ àwọn ti fìyà jẹ wá o wọ́n ti fìyà jẹ wá o ṣé rí ní orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá ní orílẹ̀-èdè wa ṣó ti yẹ yín tá a bá gba orílẹ̀-èdè wa are you getting my point? We can have some amama rule ni by báwo mo ṣe fẹ́ sóyìnbó yẹn ni mo ṣe fẹ́ ṣàlàyé ẹ̀ ṣó yẹ yín Ẹ̀gbá ló máa rule lórí Ẹ̀gbá Ìjẹ̀bú lórí Ìjẹ̀bú. We will have our separate government. Ṣó ti yé yín? Now, tí ọmọ Ìgbò bá sọ wípé òun wá fẹ́ gbé ilẹ̀ wa, ọmọ Ìgbò wá ní wá gbélẹ̀ ṣó yẹ kó wá máa sọ fún ẹ pé you dey smell, you dey dirty, you no get sense, you no kìnnìkan. Kò ní ṣe bẹ́ẹ̀, kò possible. Nítorí pé àwa la máa determine who comes to our nation. Ṣó ti yé yín? Ẹ máa ní right ní orí ilẹ̀ yín. Ẹ máa ní right. Iye tí ọmọ ìlú tó máa ra ilẹ̀ kọ́ ni aláàtà máa tà á. There will be law, there will be order. Ó máa dára fún wa yeye. Gbogbo ìpáyín kékeré yóò ní símọ̀ ẹ̀jọ̀ ẹ̀yin èèyàn wa dìde. Ṣé rí àwọn olórí ẹlẹ́sìn yín tí wọ́n ń sọ wípé kinní kan gbàdúrà fún Nàìjíríà ẹ má dá wọn lóhùn o. Gbogbo òye wọn mọ́ o. Iṣẹ́ bísíǹsì tí wọn làwọn ń ṣe o. You don't expect a general overseer that has almost 2,000 branches of its church that is bringing returns every month in his or not to support the balkanization of Nigeria. It's not possible. Show you when they talk, they are not talking from the spiritual, they are talking from their own personal destiny. Don't follow them. Ìwọ náà ronú jẹ́ ká gba òmìnira yìí kún wa lọ́wọ́ even though bó kún wa lọ́wọ́ a máa gbà ó ti kọjá bí tó rò a máa gbà but it will have been good for you. Ṣé ẹlẹ́lẹ́dẹ́ mi ṣe nípa tèmi not because of anything but I am doing it so that máa wó di àwọn alálẹ̀ àtolódùmarè tó ti ẹ̀dá Yorùbá máa wó di ètò ransom tá a bá gbalẹ̀ wa ó gbọ́dọ̀ dára fún mi ó gbọ́dọ̀ dára fáwọn ọmọ mi ni. You know why? Because I am doing it. I am part of the people tí Elédùmarè lò láti gba ilẹ̀ wa. Ẹ jọ̀wọ́ mo fọlọ́ọ̀bẹ̀ yín ẹ má jẹ́ ajá èmi ni kinní kan no. Don't let us go into that route at all. Àwa la ní kí ẹ má sọ bẹ́ẹ̀. Ṣé rí nǹkan tó wà nílẹ̀ ní ilẹ̀ wa ó tó wa jà lè jẹ́ tán. Kò sí nǹkan tí ó wà kò sí kíní ní àgbáyé tí Olódùmarè ò fi jíǹkí wa. Gbogbo nǹkan tẹ́ ẹ kà nínú Bíbélì nípa Israel kíní kan àyànfẹ́ Ọlọ́run àwa gangan làyànfẹ́ Ọlọ́run. Òótọ́ kan mo sọ fún àwa yìí gangan ni àyànfẹ́ Ọlọ́run fẹ́ràn wa ju Israel lọ. Òótọ́ kan mo sọ fún yín. Àwa náà sì máa kọ ìwé wa àwa náà wá máa pọ́nra wa lé sínú ẹ̀. Bàbá wa jẹ́ Bíbélì ti Yorùbá ọjọ́ àmì morúkọ tá a máa pè àwa náà wá máa sọ ìtàn ayé wa kò ń ṣe ìtàn tí òyìnbó sọ nípa tiwa no a máa sọ ìtàn ayé wa àti bí Olódùmarè ṣe fẹ́ràn wa. Ẹ jọ̀wọ́ mo fọlọ́ọ̀bẹ̀ yín o inú oṣù yìí náà ni àsìkò ojúlọ náà yóò dára fún wa. A ò ní kú kí ìgbédìde ilẹ̀ Yorùbá kó tó dé o a máa rí gbogbo ẹni tó bá sọ wípé àní ìgbà ẹ̀jẹ̀ wọn la fi máa kẹta fi máa wọbẹ̀. Ṣó ti yé yín gbogbo èrò àwọn olóṣèlú lórí pé ká má gbà èrò àwọn ọba kọ̀ọ̀kan ata èrò àwọn amúnisìn tí wọ́n ròyìn pé àwọn ń jẹ ọrọ̀ nínú Nàìjíríà kò ní í ṣe kò ní í jọ a máa gba orílẹ̀-èdè wa wàá sì rí yín níbẹ̀. We will hug ourselves, we will rejoice and celebrate for our total freedom. God bless you. Ẹ ṣé gan. Gbogbo àwọn ìjà tó ń lọ lọ́tún lósì. All the strife happening left and right. Lórí àwọn ọba ilẹ̀ Yorùbá. Over the kings in Yoruba land. Èmi lolórí. I'm the leader. Èmi lolórí. I am the number one. Ẹ má mà sùn gbàgbé. Please don't sleep and forget yourself. Ẹ ń jà. You are fighting. Wọ́n dẹ̀ ń fọgbọ́n gba ilẹ̀ yín díẹ̀ And they are díẹ̀. infiltrating your land and they are taking over your land. Ẹ ń jà. You are fighting. Àwọn wọ̀nyí sì ń wọnú ìlú yín
láti máa ṣe yín ní ṣùtá. And the enemies are encroaching on you. They are creeping up on you and you are not even aware yet. Ẹ má máa sùn lọ. Don't sleep, O you king. Ẹ rántí àwọn ọba méjì kan tí wọ́n pa ní Ondo State. Remember 2 kings that were murdered in Ondo State. Nítorí pé wọn ò dira ní o. And it was because they were not armed, they were not prepared. Àwa ò tẹ̀lé àgbà nílẹ̀ Yorùbá o. And we don't follow age in Yoruba Ohun land. tá a kọ́kọ́ tẹ̀lé ni pé ká gba ilẹ̀ wa. The first thing we follow is to take over our land. Kó bọ́ sí wa lọ́wọ́. We should have our land, we should be in Ká ṣe control. wá mọ̀ níbo là ń lọ. Then before we know our direction, Ẹ jẹ́ sọ fún yín. let me tell us something. Ẹni tó bá dira Anybody that arms tó themselves múra láti gba ilẹ̀ Yorùbá yìí. and they are prepared to take over Yoruba land, Kò bá jẹ́ ọba abúlé kan if it is a king from any village tó dira that have tó prepared sì gba themselves, ilẹ̀ bàbá wa fún wa. and we are able to take our land for Tí ò ourselves, jẹ́ káwọn wọ̀nyí kó wa lẹ́rú. and they will not allow those people to take us as Ó slaves, ní máa tẹ̀lé o. that is who I would follow. Nítorí pé ẹ̀yin ọba wọ̀nyí Because you kings, ẹ mọ àyè yín. you know your respective positions. A ti wà láyé yìí ó ti tó 60 years. And we have been in this world for over 60 A ti years. ń gbọ́ We've been hearing Ọ̀ọ̀ni òrìṣà. Oni A Orisha, dẹ̀ ti ń gbọ́ and we've been listening ikú bàbá yèyé igbákejì òrìṣà. to Baba Yeye, the second in command. Kò lajà lọ. So that is the Ẹ̀yin explanation. méjèèjì lẹ The kàwé. two of you are even learned, you are Ọlọ́lá traveled, ni ọlọ́rọ̀ ni. you are wealthy men and influential. Ìjà kọ́ là ń jà sí o. We don't fight. Now this is not the time to Bí fight. ilẹ̀ wa ṣe máa bọ́ sí wa lọ́wọ́. We should find ways to take over our land. Ǹbá má sọ̀rọ̀ yìí o. I wouldn't have said this Nítorí mi ò ń ṣe wòlíì tó kàn ń sọ̀rọ̀ ṣá. because I'm not a prophet that just talks, Ṣùgbọ́n tó ké mo ti rí but because I have seen it kó tó di ọ̀rọ̀ Ọ̀ọ̀ni àti Aláàfin bẹ̀rẹ̀. before the feud between Alaafin and Oni started. Mo rí màálùú pupa. I saw a red cow Mo rí orí ràkúnmí. and I saw the head of a camel Mo rí ọ̀pọ̀lọpọ̀ èso dẹ̀bínò. and I saw tebino fruit. Wọ́n wá gbé orí ràkúnmí yẹn sínú màálùú pupa. They put the head of the camel Wọ́n wá kó on the cow dẹ̀bínò èso tó máa ń jẹ wọ́n kó sínú ẹ̀. and they put that tebino inside. Wọ́n wá la inú àgùntàn. Then they cut open a sheep Wọ́n wá gbé sínú màálùú yẹn. and put it in the cow. Wọ́n wá rán pa. Then they sold it. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ń gbé wúlẹ̀ káàkiri. They now started burying it everywhere. Tí ò bá ṣe ìjà Aláàfin àti Ọ̀ọ̀ni mi ní sọ. If it is not for the vendetta between Alaafin and the Oni, Ẹ̀yin I would have Kristẹni, said Christians, ẹ bẹ̀rẹ̀ àdúrà. start praying. Ẹ̀yin Muslim, You Muslims, ẹ bẹ̀rẹ̀ in àdúrà. Yoruba land, start praying. Ọ̀rọ̀ ẹ̀sìn kan It lélẹ́yìí is o. not about religion. Ọ̀rọ̀ wípé kọ́ máa dé lójijì. It is for them not to creep over us suddenly. Ìwọ sọ pé pásítọ̀ ni ẹ. You are saying you're a O pastor. lè jagun. You cannot fight. Tókun bá wá ka ẹ mọ́lẹ̀ wàá mọ̀ pé wàá If war jagun. calls, won't you fight? Lọ sí Kaduna. Go to Kaduna. Lọ wo bọ́ ṣe ṣe wọ́n léṣe. Look at how they are hurting Christians. Ìjọ rántí ogun Ọ̀wọ̀. Do you remember the war that Wọ́n ṣe happened wọ́n in ṣàjọ all? ń pa àwọn The ènìyàn. way they enter the church and kill Kì í people. ṣe It's Kírísítẹ̀nì kan náà ń pa not o. only Christians they are Gbogbo killing. èèyàn náà ń pa. They can kill anyone. Ilẹ̀ náà fẹ́ gbà They o. just want to take over our So land. ẹ̀yin ọba Yorùbá. So all the kings in Yoruba land, Ẹ má jà o. please don't fight yourself. Ẹ má jẹ́ kí omi ti ẹ̀yìn wọ ìgbín lẹ́nu. Don't let things happen in a bad way that you might not even Mo wá want to handle gbàdúrà. it. So I pray. Ìlú yìí ò ní bàjẹ́ o. Àmín. Ilẹ̀ Yorùbá ayé ò ní gbà lọ́wọ́ wa. Yoruba land will not be taken from us. Ayé ò ní gbà lọ́wọ́ wa It o. will not be taken from us. Èdè náà ń ṣe láàrin wa o. Wọ́n fẹ́ kí ìjà wà. They want us to fight within Wọ́n ourselves bá lè ráyè so wọlé. that they can infiltrate us. Ẹ̀fún àti èdè ò ní mú ẹnikẹ́ni lórúkọ Jésù. Àmín Jehovah. Yóò dára fún It yín shall o. be well with everyone. Jésù Olúwa wa. Àmín. Àṣẹ Èdùà. KOIKIMEDIA, bringing the word closer to your doorstep. KOIKIMEDIA, we're bringing the word closer to your doorstep. KOIKIMEDIA, 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 we bringing the word closer to your doorstep. KOIKIMEDIA, 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 we bringing the word closer to your doorstep. Àwọn tó lára àgbà yìí náà, àwa ló láṣà àti èdè. Ìgbéde lárugẹ nílẹ̀ Oòduà o, àwa gangan ni bàbá. KOIKIMEDIA, KOIKIMEDIA, KOIKIMEDIA,
We bring the world closer to your doorstep. They never sabi wetin we carry for her, but e dey move closer before dem go sabi. I said they never know wetin we carry for body, but e dey move closer before dem go sabi. Ọ̀kín lọ lọ́jà ẹyẹ, ìníhùn ló ló lájú. Ẹyẹ tó torí kodò bí àdó wọn pẹ̀jẹ̀ lẹ́nu. Ká ṣiṣẹ́ fún ilẹ̀ bàbá wa, ká ṣiṣẹ́ fún ìlú bàbá wa, ká jùmọ̀ sowọ́pọ̀ ká lè gbódùdú àga. Òdùdú kò bá lè dé wá, ọmọ òdùdú á ṣe kiri. Ẹ̀yin lè fún ẹ̀kọ́ adúláwọ̀, ká lè jọ jùmọ̀ gbé ilẹ̀ ilé rí. Àwa lè gba ògo ilẹ̀ wa, ká ṣiṣẹ́ ká lè jọ gbàdé, ká lè gbàdé adé adúláwọ̀. Àwa ni ìmọ̀lẹ̀ tí yóò tàn káàkiri. Èèyàn mọ òdùdú wà ní wá. KOIKIMEDIA, àwa là ń gbé tò lárugẹ. Ètò tó gbójú ògo tiwa máa ní. Dásà ẹgbẹ́ polówó ọjà wá káyé mú gbá yín jẹ. Ètò tó gbójú ògo tiwa máa ní. À ń gbé tò lárugẹ, à ń gbàgbà lárugẹ. Ètò tó gbójú ògo tiwa máa ní. News and sports ẹ máa rí gbọ́. Ètò tó gbójú ògo tiwa máa ní. Ọmọ Ìjẹ̀bú alárẹ̀ mi ló ní kí n máa ké dandan. KOIKIMEDIA ọlọ́lágbájúmọ̀ mi máa bá ṣẹ̀rẹ̀ lọ. Ọmọ Yorùbá nìyẹn, ọmọ Yorùbá àtàtà o. À ń jádùn rẹ, ọmọ Ìjẹ̀bú alárẹ̀ mi, ṣé ìlọmọ kìíní bọ̀ tẹ̀ mọ́lẹ̀ o. Ẹ̀yin lọ́mọ onígbò máa ń dé máa dé máa dé. Ẹ̀yin lọ́mọ onígbò máa wọ̀ máa wọ̀ máa wọ̀ o. Ìgbò máa wọ̀ lájòjì ò gbọ́dọ̀ wọ̀. Àjòjì tó bá wọn bẹ̀ á bẹ̀rẹ̀ ní ẹbọra. Ẹ̀yin lọ máa náwó. Kó ìbò tó dé, ìgbà tó ìbò dé o. Lórí tó wọ́n sí o, KOIKIMEDIA dáwà ní bàbá. KOIKIMEDIA àwa ni bàbá. KOIKIMEDIA àwa ni bàbá. The last man standing. Àtúgbèrè gidi. KOIKIMEDIA àwa ni bàbá. Àwa là ń gbé tò lárugẹ kájọ bá wọn. KOIKIMEDIA àwa ni bàbá. Fẹ́tọ̀ ilẹ̀ wa, fẹ́tọ̀ ilẹ̀ Yorùbá. KOIKIMEDIA àwa ni bàbá. Ọmọ Òdùwà ni wá o. Tọkàntọkàn àwa ni bàbá. Àdìmú bàbá ìjọ. Àwọn ni bàbá. We bring you one closer to your doorstep. Àwọn ni bàbá. Àtẹ̀tẹ̀ tó fẹ́ o. ló kàn kí wò lára.